أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. إني لوشا يحييكم بالتحية والسلام المباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته.
lápẹ́ nẹ́tíwọ́ọ̀kì ló ṣẹlẹ̀ pẹ̀lú nẹ́tíwọ́ọ̀kì yìí báyìí. Àwọ̀dọ̀ máa rojọ́ nẹ́tíwọ́ọ̀kì l'Amẹ́ríkà kí ló dé. Ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ọ̀kan lọ́mọ. Yá alhamdulillahi 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 rabbil alamin. هذا تكون له من قد يزون بني سيرا وعلانيا بسم الله الرحمن الرحيم. Prince Alao ṣé ń gbọ́ mi ṣá ìsìnmáde tí kìíní yẹn ń lọ dáadáa. Nǹkan tó dé mi ráyè wò nínú kíní monitoring mi báyìí o. هذا تكون له من قد يزون بني سيرا وعلانيا بسم الله الرحمن الرحيم. هذا تكون له من قد يزون بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم. هذا تكون له من قد يزون بني جمعا فرادا بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. يحييكم بالتحية الإسلام المباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته. That's good. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alameen. Yeah, today is on the 1st of December 2023. Àwa ní 10:15 a.m. l'Amẹ́ríkà láàárọ̀ báyìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó tójọ́ mẹ́ta. Èyí tí a ti ṣe live video báyìí gbẹ̀yìn. Ìjọba ti ṣe ọjọ́ ìbí bàbá wa Mudirul Markaz. Òun ló ti di ìjẹ́ẹ̀dógún lé ní báyìí. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ilahi lakal amdu visa wa dhaka ridahu kan narjiun ala hamrina. Ilahi apèwọ́ Ọlọ́run lakal amdu tiwọ́ Ọlọ́run lọ́pẹ́ o. Visa wa dhaka lórí oore tó ṣe fún wa lórí ayé wa. Ridauka narjiun ala amrina. Bó ṣe bá wa tó ayé wa yìí, òun náà ló fi ń ná oore jù. Bini mati Rabbi. Ìdẹ̀ra Ọlọ́run ni o. La bima kasabati yadi. Wallahi. Kò ń ṣe pé bóyá àwa náà la gbọ́n, àwa la mọ̀ ọ́ ṣe. Àmọ́ bini mati Rabbi. Àánú wọ Ọlọ́run ni. Wala biturasi innani mutashakirun. Wala biturasi, kò wá sí nǹkan tó yẹ wá, kò sí nǹkan tó yẹ ẹrú. Innani mutashakirun. Àbí kí ẹrú náà wà nínú ẹni tí yóò máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ana shakiru li mashkurun. Anna shakirun. Ọba tó ní mí, tó ní káwọn òbí mi sọ mí ní Shakirullah. Alimọ̀ṣíkúrù, ẹni tó já sí pé ó mọ iye oore tọ́lọ́hun ṣe fún un. Mo kí bàbá wa Moruf ọmọ ọ̀dọ̀ àgbà látàbẹ́ òkúta tó ń gbénu rédíò dún yànmùyànmù. You are welcome. Anna Shakiru ni mọ̀ṣíkúrù. Ọba tó ní wá ló ní kan sọ wá ní Shakirullah, tó wá mọ iye oore. Alimọ̀ṣíkúrù tí ń dúpẹ́. Shukuran bini martin. Àwa dúpẹ́ ìdẹ̀ra Ọlọ́run lórí wa, torí pé
alukuran sọ pé wa in ta'udu ni'matallahi la tuhsuha. Tá bá ní ká mú gègé ká wá mú tákàdá ká má wá kọ ìdẹ̀ra Ọlọ́run lórí ẹrú ẹ̀ la tuhsuha wàlá àlè kọ́ tán. Ṣé lórí lílọ bíbọ̀, ká lọ ká bọ̀, ká sùn ká jí, ká jẹ ká mu, ká dáwọ́ lé kọ́lọ́run fún wa láṣeyọrí àtàwọn orin bẹ́ẹ̀ 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 tọ́lọ́run ṣe fẹ́ rú. Ọlọ́run ò tún wá sọ wá di kèfèrí. Láàrin kíyàn lajú kíyàn là á, láàrin kíyàn díjú kíyàn lajú, Ọlọ́run lè gbé àdánwò tó máa sọ̀rọ̀ di kèfèrí wá bẹ́rù ẹ̀. Fálẹ̀ a'udhu billahi ala zalik. Abẹ́ Ọlọ́run kó má ṣàlàyé là wá ní gbogbo orú àdánwò bẹ́ẹ̀. Ẹ dákun bá wa share prógámù yìí dáadáa. Ẹ rí i pé òtútù ń mú lọ́wọ́lọ́wọ́ l'Amẹ́ríkà báyìí, gbogbo ẹ̀ ń ṣe lẹ̀ wò. Òtútù ń mú gan báyìí. Ìwọ tó bá fẹ́ wá sí Amẹ́ríkà, ìyá rò ó dáadáa o lásìkò tá a wà yìí. Ṣùgbọ́n bó ṣe lè hùn kó mọ́tò Ọlọ́run jẹ́ kó bá wa lára, má fi ní wa lára. Tọ́ prógámù tèní ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sáré yanjú, mi ì dẹ̀ fẹ́ jẹ́ kó pẹ́ torí pé alhamdulillahi rabbil alamin. Ẹ rí i pé tọ́pìkì mi nǹkan méjì ló dá lé lórí. Àkọ́kọ́ ni mo sọ pé Sheikh Labibu Lagbaji ẹ ṣe èyí tán nítorí Ọlọ́run. Gbàdí mo wá kọ tọ́pìkì yẹn mo wá padà wá rí pé mo ti mọ̀ tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ pé lábẹ́ comment section ibẹ̀ ni wà á ti mọ bí làákàyè lómi ṣe tó. Ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kọ́mẹ̀tì díẹ̀ nú wọn la dá mọ̀, ṣùgbọ́n àwọn tí a mọ̀ tó pọ̀ yẹn ibi ọ̀rọ̀ wọn, ibi kọ́mẹ̀tì wọn wà á ti mọ̀ pé eléyìí báàbù làákàyè. Wà á ti mọ̀ pé eléyìí báàbù làákàyè. Ibi kọ́mẹ̀tì ẹlòmíràn wà á ti mọ̀ pé ẹni tó kọ́mẹ̀tì yìí innahu hakimun ọ̀jọ̀gbọ́n ni. So that èmi tí mo kọ tọ́pìkì wípé Sheikh Labibu Lagbaji ẹ ṣe èyí tán, òpònú ẹlòmíì wá ń kọ́mẹ̀tì pé ọkàn lọ́mọ kí ló dé ẹ má sọ̀rọ̀, ẹ má bú àfà Labibu. Mo ní ọ̀dẹ̀ ni ẹ́, dákun ṣé èèyàn máa ń jọ́ọ̀jì pálí ìwé pẹ̀lú ohun tó wà nínú ìwé ni? Èèyàn lè jọ́ọ̀jì ẹ̀ náà, wáyé tí ò jẹ́ farabalẹ̀. Èèyàn kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́. Èèyàn á jẹ́ kó pè délẹ̀ kíyàn tó bá pè. O mọ̀ bóyá ẹ̀dá ẹ̀rin ló fẹ́ pè, o mọ̀ bóyá ẹ̀dá àrùn ni, o mọ̀ bóyá o ti ń lọ. Èmi tí mo ní àfà Labibu ṣe yìí tán, ihun tí àfà Labibu ṣe bóyá ó tó bẹ́ẹ̀ ká pariwo àbí kò tó bẹ́ẹ̀ wàá gbọ́ tí bá ń bọ̀rọ̀ lọ. Èèyàn ò lè ṣe nǹkan tí àfà Labibu ṣe ká máa wá wù wọ́n níran náà. Táwọn ilẹ̀ kàlàfà tó wà ní gbogbo Nàìjíríà ni. Mo kí ọ̀gá mi, ọ̀rẹ́ mi, aṣíwájú wa Sheikh Kamarudin Ọdúnlámì Ayénúyún, bàbá àyàwó láti Canada. Ọlọ́run jẹ́ ó bàjẹ́ fún yín Sheikh Kamarudin Ayénúyún. Ìfẹ́ náà ti pẹ́ Ọlọ́run ti so wá pọ̀, Ọlọ́run dẹ̀ ní yà wá láéláé. So that kí àwọn oníkọlà àfáà tó wà láyé ni kó tó wá di pé gbogbo tó wá ń ṣe ìyá máa ní ká máa àbọ̀ wá bá ṣe lọ̀rọ̀ yẹn jẹ́ kí n wọnú ọ̀rọ̀. Ṣùgbọ́n lẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ ni pé mo wá ní pé àṣesílẹ̀ làbọ̀ wá bá. Wa alaikum salam Sheikh Kamarudin Ayénúyún, you are welcome. Mo ní àṣesílẹ̀ làbọ̀ wá bá.
gbogbo tí èèyàn bá ń ṣe lénìí ọ̀rọ̀ tán ni tó bá dọ̀la. Ìtàn kan lọ́lọ́run ló ń pa fún wa lọ́wọ́lọ́wọ́ ń sìn. Tó bá tún di ọ̀la náà, èní náà tún máa pàtàn fún wa lọ́la. Ló fi já sí pé gbogbo tí ẹ̀dá bá ṣe láyé ó máa padà dìtàn. Ní àdìs kan sọ pé ìnámọ̀lá kíní kan wà dín àdìs bá dáwọ̀ àbíkẹ́lẹ́ yóò sọ̀rọ̀ yẹn. Gbogbo tí a bá ṣe àdìs bá dàwó kọ́ wà àdìs àínú ní sìn. Gbogbo tí ẹ̀dá bá ṣe yóò padà dìtàn lójú ayé ẹ̀. Ló fi já sí pé ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ hùwà. Ẹ bá mi share program yìí dáadáa, bá wa share ẹjọ́ kan, bá wa tẹ love, like and share, bá wa tẹ love, like and share. Yéè! Ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. Ìwọ ni background gbogbo èrè tó wá lọ ń ṣò lẹ́yìn tẹ́ǹkù lé mi ìgbà tí mi ló gbẹ́ mú wa ló kó kọ́ba pẹ́. Ọ̀kan lọ́mọ kó o sì ń kọ́ba pẹ́ náà. Ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la àyàfólúwa. Ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ ire nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la àyàfólúwa. Ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí ọ̀la. Ẹ jẹ́ á sọ̀rọ̀ rí nítorí ọ̀la. Ẹ jẹ́ á hùwà rí nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la àyàfọ́lọ́run. Ṣé wá rí ìwọ tó ti wà láyé tó bá wá ṣe àìdá torí pé kò sí bí ẹ̀dá ṣe fẹ́ rìn torí òní mì. Ẹ̀dá ò lè bọ́pá bọ́sẹ̀ pátápátá kúrò níbi àìdá wípé òun ò ní ṣe àṣìṣe. Bíyàn bá wá ṣe àṣìṣe nínú ayé, Ọlọ́run ti fún wa ní àǹfààní pé tíyàn bá ti ṣàṣìṣe nínú ayé, Ọlọ́run sọ fún wa ní Kùránì pé wá ìzáfà báàdà ìzì àánzà wà básmàlà. Ọlọ́run ní wá ìzáfà àálùn fàáìṣẹ̀tàn àwòzọ̀lámùn àǹfúsàhùn zakarallahu fastaghfiru lidhunuba wa man lam yaghfir dhunuba illa Allah. Ọlọ́run ní wá ìzáfà àálù fàáìṣẹ̀tàn. Bí ẹrú bá ti hùwà kan, bí ẹrú bá ti ṣe nǹkan kan, bí ẹrú bá ti sọ̀rọ̀ lé fáìṣàn tó ti wá hùwà àbàjẹ́, zakarallahu. Ó nóore fún kó tètè ya rántí Ọlọ́run. Fastaghfiru, kó wá wọ́ Ọlọ́run ọba ní aláforíjì níbi àṣìṣe yẹn, torí pé kò sẹ́ni tó ń foríjì yàn àyàfọ́ Ọlọ́run. Bákan náà, tí o bá wá wọ́ Ọlọ́run bá láláforíjì, ẹni tí o bá wá ṣẹ̀, gbìyànjú kó tó kú pé kó tọrọ àforíjì lọ́wọ́ onítọ̀hún. Torí wípé gbogbo ọ̀rọ̀ tí a bá ń sọ, gbogbo ìwà tí a bá ń hù, gbogbo ìṣe tí a bá ń ṣe ní ọ̀nà tó já sí wípé ó fi bà ọmọlàkejì nínú jẹ́, tí o ò bá ṣe àtúnṣe kó tó kú, tó bá jẹ́ bẹ̀rẹ̀ kíámà, àwọn ní ànábì wa Muhammad pè ní
wọ́n máa padà di àlèmọ́fúlìsù. Àwọn mọ́fúlìsù tọ́lọ́run tí àdìsí ànábì sọ pé àwọn tó máa padà di mọ́fúlìsù jẹ́ pé wọ́n máa báṣẹ́ eré déwájú Ọlọ́run. Ṣùgbọ́n níbi wípé wọ́n ti bú eléyìí, wọ́n ti sọ̀rọ̀ eléyìí, wọ́n ti sọ̀rọ̀ eléyìí, wọ́n ti sọ̀rọ̀ eléyìí, tó bá wá yá Ọlọ́run lè padà máa wá yọ nínú iṣẹ́ wọn kó máa padà wá fi dí àwọn tó bú. Ló fi já sí wípé ó dáa kíyàn bá wà láyé, tó bá ti ṣàṣelé, tó ti ṣe àṣejù níbi ọ̀rọ̀, ó nóore fún ẹ kó má fi ìtìjú kárùn, kó tètè ṣe àtúnṣe lójú ayé ẹ kó tó kú. Ṣùgbọ́n tó bá wò pé kí ló fẹ́ ṣe fún ẹ, o ò lè ṣàtúnṣe, tí o wá gidò nínú ìbàjẹ́ yẹn. Ṣó ti rí pé ihun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn, wáàsí ló jẹ́ fún èmi àti ẹ. Wáàsí ló jẹ́ fún èmi àti ẹ. Ànábì ní kólé akọwàlà òkàánà murran. Ànábì ní ẹ̀sùn òdodo, ẹ bá mi share program dáadáa. Àwọn èèyàn fi bẹ́ẹ̀ mọ̀ pé a wà lórí program. Samodi, you are welcome. Sheikh Abdurrafi, you are welcome. Gbogbo ẹni tẹ́ ń wọlé wọ̀nyí mọ̀nkí o. Aziz Saheed, you are welcome. Wáàsí ni ọ̀rọ̀ yìí jẹ́ fún èmi àti ẹ. Ṣùgbọ́n ìyàtọ̀ ó wà láàárín Dali àti Sali. Ẹ rí pé mo ti sọ tipẹ́tipẹ́ pé bí àwọn èèyàn bá ń wo Dali àti Sali, wọ́n lè máa wo méjèèjì gẹ́gẹ́ bíi pé ìkọ̀ọ̀kan náà ní méjèèjì. Ṣùgbọ́n àwọn olójú inú mọ̀ wípé ìyàtọ̀ wà láàárín Dali àti Sali. Torí pé Dali tẹ́ rí yẹn ó yàtọ̀ sí Sali. Torí Sal ó ní núktọ̀, ṣùgbọ́n Dal òun ò ní núktọ̀. So that ìyàtọ̀ wà láàárín àwọn méjèèjì. Quran dẹ̀ padà júwe fún wa pé la yastawi ashabul jannati la yastawi ashabun nar wa ashabul jannati. Ashabul jannati humul faizuna. Al-Quran sọ bẹ́ẹ̀ fún wa. Ó ní ẹ má fi wọ́n wéra wọn o, kò jọra wọn o. Ashabun nar, ọmọ náà, wa ashabul janna, àtọmọ àlìjánà. Ọmọ àlìjánà ashabul janna humul faizun. Torí pé ọmọ àlìjánà ló máa padà wá jèrè. Jẹ́ ó jẹ́ kí ní sọ̀rọ̀ rẹ̀ ráṣá. Torí pé ọmọ àlìjánà ló máa padà wá jèrè. Ó sọ̀rọ̀ rárá. So that ẹ rí wípé àwọn fídíò kan ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa àwọn fídíò tí a ti ṣe tipẹ́. Mo rí pé àwọn kan ń gbé fídíò mi jáde, àwọn kan ń gbé fídíò Saheed Shittu, ìyẹn Shekiyu Zamani Ad-Dajjal, àwọn kan ń gbé fídíò tòun náà jáde. Ṣùgbọ́n alhamdulillah pé Ọlọ́run ní kí ó yí àwọn èèyàn pé èyí tí wọ́n ń sọ ó yàtọ̀ síra wọn. Ó yàtọ̀. La yastawi, ẹ má fi wéra wọn. Torí wípé oníkálùkù ló mọ mokif, oníkálùkù ló mídíà yìí. Àfẹni tó bá fẹ́ ṣe àbòsí lókù, àbí ẹni tí ọ̀rọ̀ ò bá yé. Torí pé a lè expect pé gbogbo ayé náà nìkan máa yé. Ṣùgbọ́n Ọlọ́run ní kí ó ti padà wá yé àwọn èèyàn tó pọ̀ nínú ayé. Torí pé ihun tó ní kálùkù gbé dání ọ̀tọ̀ọ̀tọ̀. Èèyàn tó ń attack àtẹni tó ń defend ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. So that àwa jáde níjọ́ tá a jáde láti ṣe defend ni. Àwọn ò wá láti wá attack. Ṣé wá rí, kò wá sí bó ṣe lè hùn kó rí fẹ́ni tó bá mọjọ́ tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí.
mo sọ́njọ́ tí mo bẹ̀rẹ̀ àkọ́kọ́ náà ó dà ló dà lọ́mọdẹ́gbẹ́ ẹ̀gbẹ́ kì í délé ọmọ. Èmi ò ṣetán àti máa wá di pé kí n máa wá lu gbogbo ìṣẹ̀mí mi lórí mídíà. Ọlọ́run fún ara rẹ̀ ó ní sábàbí tó máa ń torí ẹ̀ rán oníkálukú níṣẹ́. Ó ní máa ń ní sábàbí. Ẹ̀rí pé Ọlọ́run sọ nínú Kùránì láàyè kan pé alam tara kayfa fa'ala rabbuka bil ashabil fil alam yaj'al kaydahum fi tadlil wa arsala alayhim tayran ababil tarmi'uhum bihijarratin min sijil faja'alahum ka'asfin ma'kul. Ọlọ́run ní alam tara kayfa ṣé ti gbàgbé ni fa'ala rabbuka bil ashabil fil. Báwo Ọlọ́run ọba ṣe dájú ìjà kọ àwọn ìjọ elérin, àwọn ìjọ ṣèkíyù zamani, àwọn ìjọ aláburú tí wọ́n dé. Ọlọ́run níṣẹ́ gbàgbé ni alamutara káyẹ̀fà, ṣe gbàgbé ni báwo Ọlọ́run bá ṣe ṣe. Wa arsala alayhim, Ọlọ́run ní àwa gbé dìde, àrán àwọn kan dìde. Wa arsala alayhim bimana bu'udha alayhim. Ọlọ́run ní wa arsala alayhim, àwa rán sí wọn tayran ababila, àwọn ẹyẹ kan nínú àwọn ẹyẹ kan tó jẹ́ pé tayran ababila, àwọn ẹyẹ tó jẹ́ pé àwọn ẹyẹ ababila. Bákan náà bimana wa arsala alayhim bu'udha alayhim Shakir ibn Alim li'ajli mujrimuna fi ddini. Ọlọ́run náà wá lo àwa náà láti gbé wa dìde, láti ṣe kí ni wa arzala alayhim, láti pé káwa náà lè tako àwọn tó fẹ́ ba ìsìláàmù jẹ́ lórúkọ dáwà. Tarmi'uhum bihijarratin min sijil. Ọlọ́run ní pé àwọn ẹyẹ yẹn wá lọ mú àwọn òkò nínú náà sìjíìlì. Bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe wá lo ọ̀kan lọ́mọ náà láti ṣe dìfáàù fún ulamai, àwọn àfà, wípé àwọn àfà ẹ̀ lè máa ba àwọn lórúkọ jẹ́, so that iṣẹ́ tó ní kálukú ń jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé wá rí iṣẹ́ táwa wá jẹ́ yẹn, wa arzala alayhim tayran ababil tarmi'uhum bihijarratin min sijil faja'alahum ka'asfin ma'kul. Ọlọ́run wá rán àwọn ẹyẹ àbábílà sí àwọn ìjọ elérin. Bí ìjọ elérin ṣe tóbi tó, tarmi'uhum bihijarratin min sijil. Ọlọ́run ní òun tẹ̀ wọ́n rì, faja'alahum ka'asfin ma'kul, wọn ò dẹ̀ ní gbérí mọ́. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe ní kí ọ̀kan lọ́mọ tí àwọn aláburú yẹn rì, ọ̀kan lọ́mọ Ọlọ́run lò láti tí aburú wọn rì, faja'alahum ka'asfin ma'kul, tí wọ́n sì ní gbérí mọ́ láéláé. So that tó bá wá di lẹ́ni tí àwọn péèjì kan bá wá ń kó aburú wọn lánàá jáde látara iṣẹ́ tọ́lọ́run lo ọ̀kan lọ́mọ fún. Torí pé tẹ bá lọ wo gbogbo àwọn péèjì tó ń kó aburú Saidi jáde yẹn, ẹ rí pé àwọn péèjì yẹn lánàá àti gbogbo àwọn tó jẹ́ alájọṣe ẹ̀ nígbà náà, gbogbo wọn náà ni ọ̀rọ̀ yẹn ò tètè yé níjọ́ táwa ń jáde, tó já sí wípé wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹni ń tako súnà. Táwa dẹ̀ ń sọ fún wọn níjọ́ náà pé olórí ibú ẹ̀dá, olórí ibú èèyàn ló máa tako súnà, torí kò sí nǹkan tó ń jẹ́ súnà tó kọjá ọ̀rọ̀ ànábì, tó kọjá àṣẹ ànábì, tó kọjá ìwà ànábì. Ẹni bá wá tako súnà olórí burúkú ni. Àmọ́ torí wípé àwọn aláburú ìfẹ́ kún wa lọ́dà míì nígbà náà, wọ́n wá ń pè àwa gẹ́gẹ́ bí ẹni ń tako súnà. Ẹ wá lọ wò lánàá bọ́rọ̀ yẹn ṣe wá le tó, ẹ lọ mú àáfàá kan wá inú àwọn àáfàá àgbàlagbà tó jẹ́ àwọn àáfàá tí wọ́n ṣe ìdìfáwọ̀ ara wọn alùsùnnà wal jamaa. Ẹ wá lọ mú wọn wá, èwo la wá, èwo ni àwa ṣe bí Saidi ṣe ń ṣe gbogbo wọn lénìí. Èwo làwa ṣe bí Saidi ṣe ń ṣe gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá nígbà náà. Lẹ máa fi mọ̀ wípé
ìjà tàwa ní ààlà. Olórí burúkú èèyàn ni máa ń bẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo lé lójú. Ìjà yẹn ní ààlà, ẹ rí wípé kò kọjá ààlà ẹni tí a rí wípé ihun tí wọ́n ń ṣe yóò kì í ṣe súnnà. Èyí tí wọ́n ń ṣe yóò ń ṣe ojú ọ̀nà tànábì, orí ẹ̀ la dúró lé lórí. Ló fi dá sí pé nígbà náà gbogbo àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àáfàá àgbàlagbà lójú ọ̀nà súnnà wal jamaa, ẹ rí pé gbogbo wọn la yọ ọ́ lẹ̀. Ṣóyé yín, yàtọ̀ sí èyí tí ayé kan wò pé ọ̀kọ̀lọ́mọ lọ sọ́dọ̀ àáfàá Moran. Nígbà tá a dẹ̀ ti rí pé ibi tá a lọ yẹn, a padà rí pé eléyìí ó ti lékún inú ẹ̀sìn, a padà. Kódà mo sọ nígbà náà, kò sẹ́ni tó bá mi sọ̀rọ̀ tí mo tètè torí ẹ̀ padà tọ́lọ́hún lòun sábàbí tó kọjá àáfàá Mọ́fọ́lọ́hún ṣọ́. Àáfàá Mọ́fọ́lọ́hún ṣọ́, ṣe mo nígbà náà bógun yẹn ṣe le tó, kò jẹ́ káfàá Mọ́fọ́lọ́hún ṣọ́ pè mí kí n gbọ́rọ̀. Àmọ́ nítorí wípé èèyàn tó bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run, o ò gbọ́dọ̀ ṣe àṣejù, o ò dẹ̀ gbọ́dọ̀ ṣe àṣeboro. Owó táàfàá Mọ́fọ́lọ́hún ṣọ́ pè mí níjọ́ náà lọ́hùn, látìgbà náà láti 2021, àdẹ̀ pé eléyìí o ojú ọ̀nà kọ́, àdẹ̀ kò ń bẹ̀. So that alhamdulillah pé Ọlọ́run ò ní kó kọjá bẹ́ẹ̀, torí pé tó bá kọjá bẹ́ẹ̀ náà, bó ṣe ń ṣe ẹ́písòdì lọ́wọ́lọ́wọ́ yìí, èmi ń retí ẹ́písòdì tèmi kó wọ 50. Torí tẹ́písòdì tèmi yẹn bá padà wọ 50, lèmi náà máa padà wá rí pé gbogbo ń tá a ṣe yìí o, a tún gbọ́dọ̀ wá bá ṣe máa ṣàtúnṣe tó. Torí gbogbo ẹ̀ náà láti ṣàtúnṣe láti gbọ́dọ̀ mọ bá tún ṣe máa ṣàtúnṣe sí. Àmọ́ gbogbo tó ti ń kọjá lọ́wọ́lọ́wọ́ ń pa tiwa yìí ń sìn, kò sí kan nínú ẹ̀ tá àti ìṣàtúnṣe. Wa iza fa'alun fahishatan aw zallamun anfusahum zakara Allah fastaghfiru li dhunuba. Bí wọ́n bá ti rí pé ó ti lékún, zakara Allah, tètè rántí Ọlọ́run, kó dèdè ṣàtúnṣe lórí ẹ̀. Ìdífà àwọn bílẹ̀ di ìyá adhan, kó wá fi dáadáa pààrọ̀ àìdá. Wa iza bainahu wa bainaka wa bainahu da'wa. Tó bá yẹ pé bóyá nǹkan kan tẹ̀ ló ń ṣẹlẹ̀ nígbà náà o, ẹ tètè fi dáadáa ìdífà àwọn bílẹ̀ di ìyá adhan. Tètè fi dáadáa, tètè fi kọ́bà àìdá yẹn. Làwa ṣe ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé gbogbo fídíò tẹ bá rí tí wọ́n bá gbé jáde ń pa ọ̀kan lọ́mọ, ẹ rí pé kúlímọ́ ó ní, tẹ bá rí pé nǹkan tó bá gbé jáde ó ní kúlímọ́ mọ̀dán kọ̀dì mọ̀dán. Sọ fún wọn pé kúlímọ́ mọ̀dán, gbogbo ohun tó bá ti kọjá o, kọ̀dì mọ̀dán, ó ti kọjá. Bí nǹkan bá wá kọjá, Kùránì wá sọ fún wọn, àdìsí Ànábì, ìdífà wo bílẹ̀ di ìyá hasan, wá fi dáadáa tún àìdá yẹn ṣe. Ló fi dá sí pé àáfàá wa Imran Eleha, gbangba yìí náà láti sọ pé irú tá a sọ tó lé yẹn o, eléyìí ò sí inú ẹ̀sìn, kọ́lọ́hún dáríjì wá, kẹ́yìn náà ṣàforíjì. Gbangba yìí náà láti sọ pé Sheikh Buhari ọmọ Musa o, eléyìí ó ti lé o, kò sí inú ẹ̀sìn o, ẹ ṣàforíjì o, kọ́lọ́hún dáríjì wá o. Gbangba yìí láti sọ. Gbangba yìí náà láti sọ ti àáfàá wa Sauban. Gbangba yìí náà láti padà wá sọ ti àáfàá wa Sheikh Labibu Lagbaji. Tó yẹ kó gbogbo àwọn tá à ń sọ yìí náà lọ́lọ́run ti ní kí àtúnjọ máa ní àjọṣe, àjọsọ, yàtọ̀ sáfà Imran Eleha tí mo pè wọ́n, ṣùgbọ́n tí wọ́n láwọn ò ṣetán àti bá mi sọ̀rọ̀. Èmi dẹ̀ rí pé déédéé bí ìsìláàmù ṣe rí lẹ́mìí tí wọ́n nìyẹn. Alhamdulillah, amáfà Sauban, Ọlọ́run ti ní àtijọ́ náà jọ ṣe, àtijọ́ sọ̀rọ̀, kódà wọ́n wá sí Amẹ́ríkà, mo wà nínú tó gbà wọ́n lálejò, mo post fídíò yẹn gbà yẹn. Àáfàá wa Buhari ọmọ Musa, mo ti sọ tẹ́lẹ̀, ọ̀rọ̀ èmi àtàfàá Buhari ọmọ Musa orí mídíà kọ́ la ti pàdé. Àtijọ́ ń bára wa bọ̀ nínú ayé kọ́rọ̀ mídíà tó bẹ̀rẹ̀. Mo tún sọ, kódà nígbà tí mo pàfà Buhari gbé ní last week,
táwọn kan send fídíò yẹn sí wọn táwọn á pe ọ̀rẹ́ mi Abe onílé ńlá, wọ́n pe ọ̀rẹ́ mi Abe onílé ńlá pé kó wo fídíò tọkàn lọ́mọ ṣe. Onílé ńlá wa ń sọ fún àfà Buhari pé fídíò yóò ṣe tuntun o, fídíò tipẹ́tipẹ́ ni o. Àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ ni ok, nígbà tó onílé ńlá wa pè mí, ìyẹn Abe dídán kọ́ ló bá mi ṣe dáadáa fún bọ́dà mi yẹn náà. Onílé ńlá wa pè mí, ó wá sọ pé ajé ẹ̀kọ́ lọ́mọ ẹ gbọ́ fídíò báyìí báyìí, òun ní fídíò yẹn ti pẹ́ ó ti pẹ́. Mo ní pẹ̀lú ìbàdàn rẹ̀ sọ yẹn ok, màá pa àfà Buhari ń sìn. Mo dẹ̀ pé àfà Buhari a sọ̀rọ̀ tó fẹ́ẹ̀ tó 30 minutes. Tẹ́ka àwọn náà padà wá wọ pé àwọn aláburú tó ń ṣe aburú kí wọ́n fẹ́ gbà ń bẹ́ẹ̀. Adẹjọ́ sọ̀rọ̀ kódà a tún rántí gbogbo ohun tá a ti jọ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní dáadáa tó ti dà wá pọ̀. Kọ́ ló bá mi ṣe dáadáa fún àfà Buhari ọmọ Musa. Mo ṣe gbé sórí péjì mi pé kò síjà láàrin mi àtàfà Buhari ọmọ Musa o. Bákan náà ká wá sọ àfà wa Sheikh Labibu Lagbaji. Sheikh Labibu Lagbaji, gbogbo ayé ló mọ̀ wípé èmi àtàfà Labibu Lagbaji ìjà ló dé lórí ìdòwe adẹ̀ ti parí ẹ̀. Kódà àtijọ́ ṣe, kódà àfà Labibu wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ pé wọ́n ti padà ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó já sí kó padà jọ mí lójú ní dáadáa. Kódà tó yẹ pé èmi àtàfà Labibu a ti padà wá wọnú ara débi pé kò rọrùn ká má sọ̀rọ̀ láàrin ọjọ́ mẹ́ta. Wàláhì tàláhì kò rọrùn ká má sọ̀rọ̀ láàrin ọjọ́ mẹ́ta. Gbogbo nǹkan àfà Labibu ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn tí mo sọ fẹ́ pé àfà Labibu ó ṣe yìí tán tí ò yé wọ tí wọ́n fẹ́ torí ẹ̀ ṣe rẹ léṣe. Bọ́dà mi ló ń pè mí, ó dẹ̀ mo wà lórí prógámù lọ́wọ́ o, ó ń bọ̀ ẹ jọ̀ọ́ má bínú o. Hello bọ́dà mi, mo wà lórí prógámù abáyé sọ̀rọ̀ létà, mo wà lórí prógámù máa pè yín padà, mo wà lórí prógámù ṣẹ gbọ́, máa pè yín padà, mo wà lórí prógámù. So that èmi àtàfà Labibu Ọlọ́run wá ṣe wá lọ́rọ̀ débi pé a lè ṣe ká má sọ̀rọ̀ láàrin ọjọ́ mẹ́ta. Nígbà tí mo wá kọ́ sí pé àfà Labibu ẹ ṣe yìí tán, òpònú ìwọ ò mọ tí mo fẹ́ sọ, o ti ń kọ́mẹ̀ntì àbúrú. Ṣé kọ́mẹ̀ntì tó wá kọ yẹn sìn tí má padà wá sọ ní tàfà Labibu ṣé kò ní yẹ̀rẹ́ ni pé fún ara rẹ̀ ó lẹ́kọ̀ọ́ lọ delete kọ́mẹ̀ntì yẹn. So that gbogbo ilé tí mo wá ń sọ yìí, mo wá ń sọ gẹ́gẹ́ bíi pé kó jẹ́ wáàsí fún èmi àti ìwọ náà. Ṣé wá rí kinní kan tí mo wá fẹ́ sọ tó jẹ́ wáàsí ń bẹ̀ ni wípé mo ní pé gbogbo ohun tá a bá ṣe lénìí ọ̀rọ̀ ọ̀tàn ni tó bá dọ̀la. Ẹ wá lọ wo adúrú aburú èyí tí Saheed ṣe sí gbogbo àáfàá ilẹ̀ Yorùbá. Lóòótọ́ lódodo tó bá sọ pé òun ti gbé àwọn àáfàá kan lẹ̀, òun ò bú wọn mọ́. Àwọn tó tún ń bú lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí náà tó lébẹ̀lì wọn pẹ̀lú Sàráfì 1990 yìí náà lọ mọ̀ wípé tó bá yá ìgbà tún máa yí padà. Àdáàrù dàómẹ́ẹ̀nì ìyàwó mọ̀ lákàwá ìyàwó mọ̀ àléèkà. Ìgbà méjì ni ìgbà ẹ̀dá láyé. Ìgbà kan wà ó máa gbèyàn, ìgbà kan wà ó lè máa gbèyàn. Àwọn tí wọ́n sọ̀rọ̀ wọn lánàá yẹn tí wọ́n ṣẹ́ tí wọ́n rò ẹ́, gbogbo àwọn tẹ́mi sọ̀rọ̀ wọn a ti ṣàtúnṣe o, but a rí ìtẹ́ pé mo defend ọ̀rọ̀ ni mi attack. But alákùlẹ̀ àlì tó bá ti bó ṣe lè hùn kó rí ṣé ti rí kò sẹ́ni tí ò mọ dáadáa, kò sẹ́ni tí ò mọ ìdá. Ajá rísíkà to you are welcome ìyá dáadáa. Bí èèyàn bá ti ṣe tó bá ti lé, kò sí ohun tó pọ̀ jù kíyàn ṣàtúnṣe kó dẹ̀ kó lórí ẹ̀. Saheed Shittu jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ lénìí, jẹ́ kí n bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ lénìí. Mi ò tó ti rí lóòótọ́ lódodo ó ti ṣe àwọn nǹkan tó yá sí pé gẹ́gẹ́ bí ọmọ ògbóró sọmọ ògbóró tá bá pàdé a lè gbára wa lẹ́sẹ̀ lójú. Ṣùgbọ́n ẹ̀sìn jẹ mí lógún ju gbogbo nǹkan lọ. Wàláì ẹ̀sìn jẹ mí lógún gan. Tó dé gbogbo ohun tó ń ṣe tó ń parọ́ lórúkọ ẹ̀sìn yẹn, Saheed bọ́lẹ̀ ń bẹ̀, ojú ti là. Ìgbà mi kí lẹ́wọ̀n léyìn sọ báyìí. Tó dé gbogbo ohun tó ń ṣe lórúkọ ẹ̀sìn yẹn kó ń bẹ̀, ojú ti là. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo àwọn tí wọ́n support ẹ lánàá, gbogbo àwọn tó support ẹ lánàá
90% ni Ọlọ́run ti ní kí wọ́n understand nǹkan tí mò ń sọ wípé eléyìí kò ń ṣe dáwà ẹ̀sìn. You are just try to pé kòkò máa defame, kòkò máa bà àwọn èèyàn lórúkọ jẹ́, wà wá mú ọ̀rọ̀ dáwà wà wá tì bọ̀ láàrin pé ẹni tó bú sàbẹ kò ní da fún ẹ, gbogbo yẹn ó fẹ́ bú èébú ni. Wà wá ti ọ̀rọ̀ pé èèyàn kan bú sàbẹ wà wá tì bọ̀, wà máa wá fi defame ẹ̀, wà máa fi bà lórúkọ jẹ́. Ìwọ náà wò ń ṣe pé gbogbo ọ̀rọ̀ yẹn ọjọ́ tó ń sọ ó lè máa dùn mọ́ àwọn tẹjọ wà ń gbà náà, kí ló pé bẹ̀rẹ̀ náà wá ń kọ́ọ̀tì jáde fún ẹ lénìí. Àwọn náà mọ̀ pé léyìí ti lé inú ẹ̀sìn. So that gbogbo pé kó máa wá parọ́ pé lórúkọ dáwà ní súnà tànábì ló ń ṣe. Saidi, between me and you, ìgboro ní ẹ̀ ìgboro ni mi ò mọ̀ pé kò sí súnà nínú ìgbésí ayé ẹ̀. Saidi jẹ́ ká torí let's stop ká máa wá pretend bẹ́ẹ̀ mi ṣe wà yín sìn. Mò ń ṣe súnà tànábì o, ṣùgbọ́n mi ò lè pera mi lálù súnà wà jàmáà. Kódà mi lè pera mi lóní súfí torí gbogbo kárátà kan wà lára mi tí ò jọ tí wọn. Kò jọ tí wọn. Torí mistake táwọn alùsúnà wà jàmáà máa ń ṣe ni wípé ẹni tó bá fi lè pe rẹ̀ lára wọn, wọn ò fẹ́ mọ ohun tó kù lábẹ́ àwọn tí gẹ́gẹ́ bí ara wọn ni. Ẹni tó bá níwùn kì í ṣe ara wọn, wọ́n máa sọ́dọ̀ ọ̀tá wọn ni. Bẹ́ẹ̀ mi ṣe wà yín sìn, ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bíi pé ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe alùsúnà wà jàmáà, àmọ́ tó fẹ́ pé súnà tèmi ń ṣe fẹ́ ju tiẹ̀ lọ. Torí pé súnà tànábì Muhammad kò ń ṣe dandan bí irun ògbọ̀n ló wà, kò ń ṣe dandan bí ṣòkòtò ló wà, nínú ẹ̀ ló wà. Mo ti sọ tipẹ́tipẹ́ pé inú súnà ànábì ni kí ọmọ abáyàwó ẹ̀sùn déédéé, ṣebí kọ́ lèmi mú yẹn. Súnà kan náà nìyẹn. Ṣùgbọ́n tó ti rí Saidi, tó ti rí kó lórí pé o sì ń tan ayé wípé àwọn Sálàfí 1990 àwọn yẹn ń bá ìsìn jẹ́, wọ́n ń ṣe kí ní kọjá. Saidi, lóòótọ́ lódodo àwọn kan wà ní pé àṣejù wọn pọ̀, àṣejù pọ̀ fún wọn níbi pé wọn ò lè accommodate ọmọ ìyá wọn nínú ẹ̀sìn. Ìwọ̀n táwa dẹ̀ ń bá wọn fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn pé innamal mu'min ikhwa, ọmọ ìyá kan náà ni gbogbo wa. Ìsìláàmù ló so wá pọ̀, kò ń ṣe alùsúnà wà jàmáà, kò ń ṣe alùsúnà wà sùfíyà ló so wá pọ̀. Ìsìláàmù ló so wá pọ̀. Ọlọ́dẹ tó kọ wala tamutunna illa wa antum muslimun. Mùsùlùmí lọ́lọ́run ní a gbọ́dọ̀ jẹ́, kò ní ká jẹ́ alùsúnà wà jàmáà, kò ní ká jẹ́ alùsúnà wà sùfíyà, kò ní ká jẹ́ alùsúnà wà sàlàfíyà. Gbogbo yẹn gbogbo ẹ̀ pátápátá under bídíà ni. Tábà tí wàá nígbàgbọ́ pé gbogbo kúlù bídíà dọ̀láàlì wà kúlù dọ̀láàlì fi náà rí, ó túmọ̀ sí pé ẹnìkan ò ní wà àlìjẹ́ náà nìyẹn, torí gbogbo ẹ̀ under bídíà ni. So that nísìn èmi ò against anybody, torí pé èmi ò rí ẹnìkan gẹ́gẹ́ bí ọ̀tá tèmi. Ẹni tèmi rí gẹ́gẹ́ bí ọ̀tá tèmi, pé eléyìí ò kì í ṣe ẹ̀sìn, òun ni ọ̀nà tí Saidi gbé dá wà gbà. Ọ̀nà tí Saidi gbé dá wà gbà yẹn ló tarú àwa yìí lára. Làwọn náà fi di pé kíyàn máa fi ìgboro ṣe dá wà, kíyàn máa wá ṣe ìṣe bí ọmọ ọ̀tá, kó máa fi bá àwọn àfáà ẹ̀sìn sọ̀rọ̀, kò sí ojú ọ̀nà dá wà. Tó dẹ̀ pé professional tàwa nìyẹn, professional tàwa gangan. Èmi ò kí ń parọ́, ìgboro làwa, ìgboro náà bí mi sí, ìgboro mo dàgbà sí, street school ni mo lọ, but àánú Ọlọ́run mo fi padà kéwú. So that mi ò kí ń pretend. Àmọ́gbà tó bẹ̀rẹ̀ sí ní fi ìgboro bá àwọn àfáà sọ̀rọ̀, tẹ́ bá lọ wo fídíò mi ní 3-4 years, mo ní Saidi ẹlòmíì mọ̀ kí ní ìṣe jù ẹ lọ. Má dé bí àwọn nìkan ló lè máa fi wèrè sọ̀rọ̀, ìwọ nìkan ló máa fi ọmọ ọ̀tá sọ̀rọ̀. Àwọn kan wà ọmọ ọ̀gá ló poná nu ká sùn ta. Ìjọmọlúàbí èèyàn, ìjọmọlúàbí ló padà ká wa lọ́wọ́ kò. Gbogbo ojú ọ̀nà làwa rìn, wàláì gbogbo ojú ọ̀nà làwa rìn. Ṣùgbọ́n mo máa ń rántí àsọsílẹ̀ ìyá mi wípé ọ̀kan lọ́mọ ṣákírù jọ tó má bá wọn sí níbi tó bá ti ń bú àáfà. Lóòótọ́ lódodo àmọ̀pá aláburú wà nú àwọn àáfà, wàláì tó pọ̀. Kódà nínú àwọn tó ń sọ̀rọ̀ wọn nígbà yẹn tá à ń dìfẹ́ǹdì, láàrin èmi àti ẹ á padà rí aburú wọn.
tó padà wọ̀n sí wa ṣùgbọ́n tó lè mú wọn bu àṣírí wọn nígbà tó padà rí aburú wọn yẹn ó padà bò wọ́n láṣìírí báyìí tó ló ti padà rí aburú kan tó kọ̀ lára àwọn tó ń bú ńgbà yẹn táwa ń defend ihun tó lè mú ẹ bu àṣírí wọn nígbà náà lọ́hùn ṣó orí tó fi làákàyè tó fi bò wọ́n láṣìírí ń sìn ṣó kò sí fún ńgbà yẹn ni àmọ́ nígbà náà lọ́hùn ò ń ṣe láti máa fi rí ọ̀nà lọ láti máa fi kówó jọ láti máa fi kó dúkìá jọ but tó ní kan níbi kan fẹ́ sọ fún ilé ní Saheed ni wípé gbogbo ohun tí a jọ ṣe lánàá ló ń kó jáde lénìí lọ mọ̀ wípé ohun tó tún ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn wá kó jáde lọ́la tó ti bí ń sìn àwa méjèèjì ni àwọn ayé jọ ń kó jáde but ó yà ń làkàyè pé ó yàtọ̀ síra wọn Dálé àti Sálí ni wá àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà èèyàn tí yóò ṣàṣekún wọn ò lè rí tiẹ̀ mú wá lọ́la èèyàn tó ń ṣàṣekún lénìí wọ́n á tún mú tiẹ̀ wá lọ́la oh my God wọ́n á tún padà mú tiẹ̀ wá lọ́la kò yẹ tó dà nǹkan tẹ́mi kọ́ fẹ́ jẹ́ kó mọ̀ ní wípé ayé ti lajú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń padà wá ń gbógun tì èyí ń sìn gbogbo àwọn tó ń pè ní Sàláfì 1990 yìí ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yìn ẹni wọ́n wà ẹ̀yìn ẹni wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run padà jẹ́ kí wọ́n rí wípé eléyìí o tó ń ṣe yìí o dáwà tọlọ́run àtànábì Muhammad kọ́ ló ti padà lẹ́yìn ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ẹlẹ́ni Saheed Shittu o ò lè rí àáfàá onísúnnà gidi kan àáfàá onísúnnà gidi kan nínú àwọn tẹjọ́ ń ṣe bọ̀ lánàá tó ti ní ìgbàgbọ́ pé dáwà ló ń ṣe o ò lè rí àáfàá onísúnnà gidi kan tó nígbàgbọ́ bẹ́ẹ̀ o ò lè rí kí ló ń gbogbo wọn padà lẹ́yìn ẹ̀ nítorí pé wọ́n rí wípé wọ́n padà rí pé eléyìí kàn fi wá ṣe backup ní ọ̀tọ̀ níbi tó ń lọ ibi tó ń lọ ló sọ fún wa níbẹ̀rẹ̀ pé o kì í ṣe àlùsùnnà o kì í ṣe súfí o kì í ṣe bá ṣe kí náà ojú ọ̀nà yẹn ojú ọ̀nà kò fẹ́ ṣe ayé èmi ò dẹ̀ ní kó má ṣe ayé Saheed tó ní gbòòrò làwa wà ń ṣe ayé lọ́wọ́ àwa ní kó má ṣe ayé but má parọ́ mọ́ súnnà tànábì má parọ́ mọ́ súnnà tànábì torí tó bá ń parọ́ mọ́ súnnà tànábì ó máa convince àwọn tí wọn ò mọ̀ kí wọ́n rè bí àìṣesí yẹn ní ṣe sí súnnà tànábì wa ọjọ́ tàdíjọ́ bẹ̀rẹ̀ mo ti sọ fáwọn èèyàn tipẹ́tipẹ́ mo ní pé gbogbo ohun tájọ́ ń ṣe ká búra wa ká ṣe pé kò sí lójú ọ̀nà dáwà tànábì o ẹ̀kọ́ ilé oníkálùkù lóníkálùkù ń wù má pè ní súnnà má pè ní ojú ọ̀nà dáwà má pè lójú ọ̀nà dáwà so that èyí tó tún ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn tó ń bú àwọn àfáà Sàláfì tó ń bú wọn yìí sí ìtàn tún ní Saheed jẹ́ ká jáwọ́ lápọ̀n tí ó yọjá dá mi lákaná torí ta bá ní pé èyí ta ti ṣe lánàá àṣemọ́ èyí tí ó bá tún ń ṣe léni ó tún máa dìtàn lọ́la ẹ jẹ́ ká jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ jẹ́ ká dá mi lákaná ẹ jẹ́ ká gbà wípé ṣe ohun tí o bá mọ̀ má ṣe ohun tí o bá mọ̀ bí mo ṣe wà yín sìn bí mo ṣe kéwú tó tí mo lọ mọ́ríkàsì ọdún mẹ́wàá ni mo lò ọdún mẹ́jọ àti ọdún méjì ní dípúlọ́mà ó nójú tí mo lè dá sí lójú ọ̀nà mímọ́ àti ojú ọ̀nà èèyàn ṣe dáwà ihun tó bá yé mi ni máa sọ ihun tí ò bá yé mi mi ò ní bá wọn dá sí àwọn kan wà níjọ́ táwa kò ń lè kéwú wọn ò tí wọlé kéwú ọjọ́ táwa kò ń lè kéwú àwọn kan wà wọn ò tí wọlé kéwú ṣùgbọ́n níjọ́ táwọn kò ń lè kéwú wọ́n padà mójútó kéwú jù wá lọ wọ́n wà lórí mídíà pé tó bá ń sọ̀rọ̀ mímọ́ a tún máa kẹ́kọ̀ọ́ lára wọn ni ṣùgbọ́n ọwọ́ táwa kú ò lè kéwú àwọn ò tí wọlé kéwú 20 years rèé tí mo ṣe tán lè kéwú náà 20 years tí mo bẹ́wù lẹ́lẹ́lẹ́yìí tí mo ṣe tán lè kéwú ẹ dákun èèyàn tó ti ṣe tán láti 20 years tó wá pé ṣe ìjọba ni mo ṣe tó wá pé ṣe ọlọ́pàá mo ṣe mi mọ ránkì tí ma ti wà ní. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ọlá wípé àwọn ò jókòó tì àwọn kan jáde lẹ́yìn wa tí gbogbo àwọn mẹ́ẹ̀kì dárúkọ àwọn àfáà tó jáde lẹ́yìn wa pọ̀ náà tẹ́ pé wọ́n lẹ́tà wà lè kéwú wọn tí wọṣọ lè kéwú ṣùgbọ́n lẹ́ni Ọlọ́run ti kéwú yé wọn kódà gbogbo ẹni mo fi sọ mi ìfẹ́ dárúkọ kọ́ láti bẹ́ẹ̀ èèyàn tún takò ẹlòmíì ìwọ náà fún ara rẹ̀ tó kó lè kéwú
gbèsè làákàyè 20 years ago ni mo tán mọ́ríkà sílẹ̀ 20 years kódà máa post kí ni 20 years anniversary tàbí ṣe máa post ọdún péjì mi so that Saheed ká má wà fi ìwé ìwọ́n tẹ́ pé o ò tiẹ̀ ní ọdún kankan tó lò ń lè kéwú o ò ní ọdún kankan tó lò ń lè kéwú ìwọ ló wá fẹ́ di mufti ìwọ ló fẹ́ di ẹni tó fẹ́ máa mú fatiwa wá fún àwọn àáfàá kó ń bẹ̀ Saheed tó dé ayé ti lajú ojú ti là tó dé irun tí ẹ kí n máa padà sọ̀rọ̀ ẹ òun ni pé wàá rí pé mo sọ níbẹ̀rẹ̀ pé bọ̀ǹzà ní lè àjìlékà Allahu subhanahu wa ta'ala bọ̀ǹzà ní ó gbé mi dìde lè àjìlè mujirimu ọlọ́run gbé mi dìde nítorí tiẹ̀ ni mi ò sí fẹ́ lòmíì àyàfẹ́ gbogbo ẹni tó rọ̀ bá padà dèmi àti ẹ̀pọ̀ lórí mídíà ẹ lọ wò ájá tí pé nìyẹn sọ̀pọ̀tì Saheed Shittu wá kọlù mí ni èmi ò dédé lọ báyàn tí wọ́n dẹ̀ ti rí pé o ti fi mí lẹ̀ èmi náà gbé ẹ jù ú lẹ̀ ṣùgbọ́n tó bá padà wá bá mi màá tún wá bá ẹ èmi ò kí ń lọ dédé lọ báyàn ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tó jẹ́ pé àwọn àáfàá alùsùnnà wal jamaa tó jẹ́ àwọn àáfàá tó ń pè ní sálàfí yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn wà lẹ́ pé ńjọ́ tọ́rọ̀ ń lé mi ò dá wọn mọ̀ torí pé wọn ò dárúkọ mi kí n gbé lọ bá wọn fún àwọn tọ́rọ̀ dé mi àti wọn pọ̀ ńgbà yẹn tó bá yọwọ́ Kútúbí àti Abdulhakeem àtàfẹ́ ìsàòkè àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo lè dárúkọ yìí mi ì ṣe kọjá ààyè torí pé mo máa ń sọ fún Kútúbí ńgbà náà pé Kútúbí tó bá débi ọ̀rọ̀ mímọ̀ mo máa ń respect Kútúbí tá bá dálẹ̀ tá bá tún ṣà mo ti kó lè kéwú Kútúbí wàláì gbára mo sọ yìí mo ti kó lè kéwú àbí kí n sọ pé èmi àti Kútúbí lójú ọ̀nà pé àjọ lọ lè kéwú sínà ni máa jẹ́ fún Kútúbí sínà ni mo jẹ́ fún Kútúbí ṣùgbọ́n Ọlọ́run ní kó mójútó jù mí lọ lèmi ò ṣe ń ṣàbòsí pé Ọlọ́run ò gùn jù mí lọ ìhun tó Ọlọ́run fún èmi náà jù lọ òun náà gbọ́dọ̀ gbà pé Ọlọ́run fún èmi náà nìkan mi jù òun náà lọ bẹ́ẹ̀ lọ àbí ká máa zà kí mo níyàwó mẹ́ta ṣùgbọ́n gbogbo orú wọn nígbà náà mo ń fi àyè mímọ́ ọ̀lẹ̀ wọ́n wá wò lé ní Saheed ìwọ tó wà ní nǹkan kan tó gbogbo àwọn rí Kútúbí yẹn náà ló padà wá di àlùkútùbí o ní Kútúbí yẹn náà ó dẹ̀ rántí wípé rántí tẹ́tí gbogbo àwa tí à ń kọ́mẹ̀ntì táwọn wò pé kò bú àwọn Súfí mọ́ àwọn Sálàfí ló ń bú gbogbo wa tá à ń kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ gbogbo yín ẹ ràn ìsìláàmù lọ́wọ́ kò tọ̀rọ̀ rẹ̀ ẹ ràn ìsìláàmù lọ́wọ́ torí pé tí a bá ń rò pé àwọn kan ló ń bú kò bú àwọn kan mọ́ à ń encourage ẹ̀ ní pé bó ṣe ń bú àwọn àáfàá yẹn ṣó dáa ni kí làwọn àáfàá yẹn ṣe fún ó ní mímọ̀ ní gbogbo àwọn àáfàá yẹn wọ́n jìyà fún mímọ̀ ni gbogbo wọn jìyà fún mímọ̀ ni ẹ jẹ́ ká pọ́n èèyàn tí mímọ̀ bá wà lára ẹ̀ lé ẹ jẹ́ ká pọ́n mímọ̀ lé lára àyàn gbogbo wọn jìyà fún mímọ̀ ni ìwọ tó ò jẹ ìyà kankan fún mímọ̀ ọjọ́ táwa wà nílé kéwú ìyà táwa jẹ́ nílé kéwú ni ìwọ ò lè ṣe sùúrù ẹ̀ ló sákò nílé kéwú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wà lórí mídíà yìí lénìí tí wọ́n ń kọ́mẹ̀tì yẹn ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n kéré ní tí wọ́n fi sí lé kéwú ṣé bí wọn ò lè ṣe sùúrù kó jìyà lé kéwú ló fi kéwú ló ṣe ń dùn ẹ̀ lénìí àwa jẹ́ ìyá ẹ̀ ní arọ́jú jẹ́ ẹ̀ lọ́dún mẹ́jọ ni bí wọn bá wá rọ́jú jẹ́ ẹ̀ lọ́dún mẹ́jọ tó tún wá tẹ̀síwájú tó tún lọ sí Jamiatul Arabi tó tún lọ rọ́jú jẹ ìyà láti lọ kẹ́kọ̀ọ́ yẹn kí wọn wá dé kó wá máa wá lo mímọ̀ yẹn kó máa wá rọ́bìṣì ẹ̀ kó dáa ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run so that kókó tí mo fẹ́ sọ ni wípé ṣó ti rí àríṣe àríkà ní bàbá àrègùn gbogbo tí a bá ṣe lénìí ọ̀rọ̀ tọ́ni tó bá dọ̀la ìtàn ti dèrè mọ́lẹ̀ láàrin èmi àti láti Saheed ẹ bá mi tẹ love like and share ìtàn ti dèrè mọ́lẹ̀ tí ò lè yí padà mọ́ àtàyà ọmọlẹ̀kì àmọ́ ti pé èèyàn kan dé ó àtàkì àwọn àfà èèyàn kan dé ó ń defend àwọn àfà kódà gbogbo àwọn tó padà wá ń pè lọ́rẹ́ lẹ́ni táwọn náà wá ń fẹ́ máa wá di ọ̀tá fún wa lẹ́nìí àwọn náà ò lè rí sítórì wa mú kó nu ayé wọn pé ọjọ́ tó ju ogun lé o àwọn ẹni tọ́lọ́hún lò láti gba àwọn àáfàá wa àtòun òun lọ́kọ́ lọ́mọ kò sí ìtàn yẹn ò lè yí padà mọ́ àtàyà ọmọlẹ̀kì àmọ̀tì kódà kájọ jáwọ́ lé ní pé ó dá o àwa o àti ẹni kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ mídíà mọ́ beleta ṣe ọlọ́màlẹ́wà ó lè má sáyé gbogbo ìgbà ẹ̀ẹ̀kọ̀ọ̀kan
èèyàn máa wá síbẹ̀ ṣùgbọ́n gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn kò sí tó ìtàn kan ò lè yí padà mọ́. Pẹ̀lú bó ṣe ń gbìyànjú tó, bó ṣe ń náwó tó ń nára pé kí wọ́n ṣáà lè sọ bí dire kán sọ ire dibi, wàá rí wípé ìtàn yẹn ò yí padà bó dẹ̀ tí wọ́n máa lọ títí lẹ́rẹ̀ àyàfi tó lè yí tàn yẹn padà ní wípé kò jáwọ́ pátápátá tó ti rí pé àwọn àfáà sáláfí kan àwọn abáginà wo bí gbogbo àwọn tó ń pè ní sáláfí tó ń bú yẹn ìwọ náà mọ̀ wípé o kàn fi wọ́n kọjá àjọ ni wọ́n ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí mo lè rí pé wọ́n ṣe fún ẹ òun ni wípé nítorí pé o ti rí wípé o fẹ́ padà sí Nàìjíríà o dẹ̀ fẹ́ ṣe pẹ̀lú àwọn ẹlòmíì ló ṣe mọ̀ọ́mọ̀ náà kí fèsì fún wọn ló náà kí fèsì fún wọn sàyè ló wọn mọ̀ gbòòrò o náà kí wọn ni. So that jẹ́ ká jọ wò pé ihun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kó jẹ́ ẹ̀kọ́ fún wa. Ìtàn tí wàá dèrè ẹ̀ mọ́lẹ̀ báyìí kò dẹ̀ yí padà mọ́. Lọ́mọ sọ fún pé gbogbo ta bá ṣe lénìí ọ̀rọ̀ tán ni bó bá dọ̀la. Èmi Álímì Àdìyẹ ọmọkòwé ẹ count me out. Gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú pé attack ẹ count me out. Èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti ṣàtúnṣe lórí ẹ̀. Ṣé mọ̀ pé kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ ọlọ́pàá àbọ̀dọ̀ pé gbogbo tí wọ́n bá sọ nípa ọ̀kan lọ́mọ pé mo sọ fún èèyàn láyé kò sí ìtí mi ò ní ẹ̀rí pé bó ṣe ṣẹlẹ̀ lélẹ̀. Mo dẹ̀ mọ̀ pé kódà alhamdulilayi máa kí ẹ jẹ́ fi yẹn lẹ̀ bọ́ kókó tó wà níbẹ̀ ni pé ó da kíyàn tètè ṣàtúnṣe kó tó kú. Gbogbo àwọn tí wọ́n wá bú yẹn táwọn á sọ pé ṣàtúnṣe jọ nítorí tọlọ́hun rántí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bú yẹn náà nígbà náà lánàá o tó ní pé òògùn ọmọlé tó lọ ń ṣàtúnṣe lẹ́yìn pépè ẹ̀yìn kan ló ti bú wọn. Àwọn tó wá lọ ń ṣàtúnṣe fún lẹ́yìn àwọn tó ti kú ńkọ́ tó lè ṣàtúnṣe fáwọn yẹn náà lẹ́yìn ni. Àwọn tó ti kú ńkọ́ ọ̀rọ̀ Sheikh Adam ń lo àlìjọ̀nù ọ̀rọ̀ ẹ wo ẹ jẹ́ kí n ṣe ní holas nítorí pé mi ìfẹ́ kó tún ní ìtumọ̀ mi. Àwọn kan tó ń sọ ní pé gbogbo tẹ bá rí tó bá sọ nípa ọ̀kan àwọn ẹni fìdí bá gbé jáde nípa ọ̀kan lọ́mọ lénìí lọ́mọ wípé kúlú mọ́ mọ̀dá kọ̀dé mọ̀dá ó ti di pass tí ò dẹ̀ tún ní repeat. Ṣùgbọ́n èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń gbé jáde ń pa ẹ lánàá ó tún ń ṣerú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn. Ṣó wá rí èèyàn tó ń pè ní wèrè tó ní pé ó ti gbádùn gbogbo àti tó bá tún ń ranjú ṣèbẹ́ ló ti gbádùn sọ́dà lópin ìgbà tó bá tún ń bú àwọn àáfàá kan lọ́wọ́lọ́wọ́ ń sìn wọ́n máa ṣe mùkárà náà rẹ̀ pẹ̀lú tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ pé ṣèbẹ́ ní pé kò bú èébú mọ́ ṣèbẹ́ ní kò ṣe é pè mọ́ ṣèbẹ́ ní kò bàyàn lórúkọ jẹ́ mọ́ èyí tó tún ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn nǹkan èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nǹkan. Nídìí eléyìí Ọlọ́run á tún gbogbo wa ṣe aláforíjì lọ́lọ́run gbogbo ibi tí àwa bá kù sí kọ́lọ́run ṣàforíjì fún wa. Gbogbo ẹni tá a bá dẹ̀ ti sọ lé fún tẹ́lẹ̀ lánàá ẹ dákun gbogbo ẹni tó bá ń rí fídíò yẹn ẹ gbàgbé kúlú mọ́ mọ̀dọ́ kọ̀lé mọ́dọ̀ ọ̀rọ̀ àná ni. Now ká bá padà sọ̀rọ̀ èní Àfà Labibu mo wá sọ pé ẹ ṣe èyí tán fún Ọlọ́run ẹlẹ́mi wá wò pé kí l'Àfà Labibu ṣe. Àfà Labibu ṣe bẹ̀bẹ̀ Àfà Labibu ṣe bẹ̀bẹ̀ fún Ọlọ́run torí pé kò sí tó ń pè ní dáwà ẹ̀sìn tó kọjá ní Àfà Labibu ṣe fún Ọlọ́run yẹn. Ọba tó ní ilé ẹ̀ wa innal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. Gbogbo tí a bá kọ́ ní dúkìá ní property àwa la ní ṣùgbọ́n masjid Ọlọ́run ló ní ilé ẹ̀. Ọlọ́run ló ní ilé ẹ̀. Ká wá gbọ́ pé wọ́n ti ilé Ọlọ́run pa fódìdí ọdún 5 kí gbogbo mùsùlùmí dẹ̀ wà nínú ìlú yẹn ó dá fún gbogbo mùsùlùmí ìlú yẹn kó fayé lẹ̀. Ta ní pé wọn ò ṣí mọ́ṣáláṣí yẹn lójú ọ̀pọ̀lọpọ̀ yín mùsùlùmí. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó mọ sábàbí tó fi ti mọ́ṣáláṣí yẹn tó ti kú ẹ má kí n parọ́ fún ẹ̀yin ẹbí wọn ẹ lọ bẹ̀ Ọlọ́run àforíjì fún wọn o. Ẹ̀yin ẹbí wọn ẹ lọ bẹ̀ Ọlọ́run àforíjì fún wọn pé ó wà nínú sábàbí kan fi ti mọ́ṣáláṣí yẹn tó fi wá fi bá bẹ́ẹ̀ kú ó ti lé Ọlọ́run pa ìwọ́dẹ̀ sílé tiẹ̀ lẹ̀ ó wá kú ọlọ́bọ́ Ọlọ́run ó kú ọlọ́bọ́ Ọlọ́run
ẹ gbàgbé àdíìsì kan tí a kà nínú tírà ní tó sọ pé Ọlọ́run sọ pé ta ni ó fẹ́ daṣọ bò èmi Ọlọ́run nígbà tí n bá wà níwòwò, ta ló fẹ́ fún mi lóúnjẹ nígbà tí ebi ń pa mí, ta ló fẹ́ rẹ̀ mí lẹ́kún nígbà tí n bá ń sunkún. Wọ́n wá ń béèrè lọ́wọ́ ànábì pé ṣé Ọlọ́run ń sunkún ni, ṣé bí ń pọ̀ Ọlọ́run ni. Ànábì wá ń sọ fún wọn pé ebi ò pọ̀ Ọlọ́run, ìyà ò jẹ Ọlọ́run, Ọlọ́run ò sí wòwò, ṣùgbọ́n gbogbo ẹni tó bá ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ó bú àṣírí Ọlọ́run ni. Àwọn kan wá rí iṣẹ́ Ọlọ́run, kàkà tí wọ́n bú àṣírí Ọlọ́run, wọ́n wá gbaṣọ lára mọ́ṣáláṣí, wọ́n wá padà wá ti mọ́ṣáláṣí nítorí pé èèyàn kan fẹ́ jẹ ìmáàmù. Ṣé tí ní gbogbo ẹ̀yin àáfàá méjèèjì tí ẹ̀ ń du ìmáàmù tó fi ti mọ́ṣáláṣí yẹn, èmi ò mọ̀ wọn o, wàláì tàlà mi ò mọ̀ kíní, wàláì mi ò mọ̀ kejì, ṣùgbọ́n ẹ̀yin àáfàá méjèèjì tí ẹ̀ ń jà tí wọ́n fi ti mọ́ṣáláṣí lórí di ọdún 5, ẹ má kí n parọ́ fún yín o, mi ò ní ìdájọ́ lórí ìbáadá yín o, bí Ọlọ́run á gbà bọ́ Ọlọ́run ò ní gbà o, àmọ́ pé ẹ̀yin ni sábàbí pé wọ́n fi ti mọ́ṣáláṣí lé Ọlọ́run lọ́dún 5, ẹ ní láti bẹ Ọlọ́run fáforíjì. Ẹ ní láti bẹ Ọlọ́run fún àforíjì ẹ̀yin àfáà méjèèjì. Kódà tó bá jẹ́ pé Ọlọ́run ní kí n ní àǹfààní àti ṣe fátíwá ni, torí mi ò kí ń fẹ́ ṣe fátíwá. Tọ́lọ́ bá ní pé kí n ní àǹfààní àti ṣe fátíwá tẹ́nu mi dẹ̀ ka fátíwá yẹn ni, màá ní pé ìmáàmù ò gbọdọ̀ wù nílé ẹ̀yin méjèèjì mọ́ táyé máa fi parẹ́. Wọn ò gbọdọ̀ dáṣọ ìmáàmù dẹ́ ẹ̀yin méjèèjì mọ́ láyé táyé máa fi parẹ́. Nítorí pé ẹ̀yin méjèèjì ẹ fa ọ̀rọ̀ títí tí ìjọba fi ní kan ti mọ́ṣáláṣí, ẹrù òde ẹ̀bà kan ní pé irọ́ mo yọ̀ǹda ẹrù ọba kan ní pé irọ́ mo yọ̀ǹda o, ẹ má ti mọ́ṣáláṣí o. Wọ́n wá ti mọ́ṣáláṣí yẹn lóde ọdún 5, ẹ wá ń kọjá lára ẹ̀mí dẹ̀ ń sọ fún pé mo wà ní sábàbí tó fi torí ẹ̀ tí mọ́ṣáláṣí yìí o, mo wà ní sábàbí tó fi torí ẹ̀ tí mọ́ṣáláṣí, ẹ̀mí dẹ̀ ń sọ fún yín. Ẹ̀yin méjèèjì tẹ jẹ́ sábàbí tó fi ti mọ́ṣáláṣí yẹn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, mi ò ní ṣépè fún yín o, ṣùgbọ́n ẹ ní láti wá Ọlọ́run láláforíjì. Ẹ dákun, ẹ̀yin sílé yín lẹ̀, ẹ wá lọ ti ilé Ọlọ́run tọ́lọ́run ní pé wà innal masajida lillahi, mọ́ṣáláṣí tọ́lọ́run ní. Ọwọ́ àti lọ́dún kìíní, ọdún kejì ẹ wá ní ẹ̀ ń bára jà lórí ìmáàmù, ẹ wọ́n bára jà lórí ìmáàmù. Ẹ̀yin méjèèjì ẹ lè rojú rí Ọlọ́run lẹ́yìn pé kẹ́ bẹ Ọlọ́run fáforíjì o. Ẹ lè rojú rí Ọlọ́run o, torí pé bó ṣe lè hùn kó le tó, èmi ní ìgbàgbọ́ pé tó wá pé ṣé Ọlọ́run lẹ fẹ́ jẹ́ lóòótọ́, kò sí ohun tó pọ̀ jù kíyàn kan fílẹ̀ fẹ́ nìkan. Kí lẹ dán fà? Kí lẹ ń fà lórí pé ìmáàmù ṣé ó jẹ́ ìmáàmù Sáúdí ni? Ẹ dákun lọ́wọ́ lórí pé èèyàn fẹ́ jẹ ìmáàmù. Tọ́lọ́wọ́ bá kẹ́ òlọ́kọ́ mọ́ra tí kò dì mọ́mù bẹ́ẹ̀ fún ara ẹni. Inú oyè tí mi ò ní báyọ̀ jẹ láyé ni oyè ìmáàmù. Inú oyè tí mi ò ní báyọ̀ jẹ láyé ni oyè ìmáàmù. Mi ò ní báyọ̀ jẹ oyè ìmáàmù tí máa fi darúgbó tí máa fi kú láyé, mi ní báyọ̀ jẹ oyè ìmáàmù. Kí ló kọ́ mi pẹ̀lú oyè ìmáàmù? Mi ní jẹ oyè ìmáàmù. Ọlọ́run ò ní jẹ́ kí n máa, mo kọ́ mọ́ṣáláṣí mo ṣe wà, mo ní mọ́ṣáláṣí tí mo kọ́ tí wọ́n ń kí jímọ̀ bẹ́ẹ̀, wọ́n ní kí jímọ̀ bẹ́ẹ̀ lénìí. Mi ò lè jẹ ìmáàmù, mo fi ìmáàmù síbẹ̀ ni. Orúkọ méjì dẹ́wà tí mi nígbà kíyàn pé mi má pè mí ní ìmáàmù, dẹ̀ má pè mí ní ṣéhù, mi ń ṣe ṣéhù. O gbọ́dọ̀ pè mí ìmáàmù, o gbọ́dọ̀ pè mí ní ṣéhù, má fi ṣéhù sínú orúkọ mi, má fi ìmáàmù sínú orúkọ mi. Sórí ẹ́míà tí mò ń jẹ́ yóò tẹ́ mi lọ́rùn, torí pé àti ìmáàmù àti ṣéhù àti kútùbì àti gáúsù àti gbogbo ẹ̀ àti mufti, gbogbo èèyàn abẹ́ ẹ́míà ni wọ́n wà nílọrin o. Kò sí bó ṣe lè hùn kó jẹ mọ́ọ̀mù tó kí láwà ní ẹ̀tọ́ tó bá dọ́dọ̀ ẹ́míà wò ó dilẹ̀ àforíbalẹ̀ ni. Kò sí bó ṣe lè hùn kó tó bá dọ́dọ̀ ẹ́míà ó dilẹ̀. Kò dẹ̀ síbi tó ti ń jẹ òye ẹ́míà, ilé álímì náà ti ń jẹ òye ẹ́míà. Mo máa ń sọ fún yín pé àkàndá làwa, gbogbo tó ń jẹ́ ọmọ álímì láyé ẹ́míà ni wọ́n. Kò wá sí bó ṣe lè jẹ́ ṣéwù tó kó jẹ́ ìmáàmù tó bá déwájú ẹ́míà ó dilẹ̀ ọ̀bí ẹ̀dá wálẹ̀, ẹ́míà làwa tó yẹ.
emir làwa wallahu yasimuka minan nasi kó máa fi síbi orúkọ orí ẹlòmíì àti dàrú báyìí pé ọmọ ọkọ lọmọ yìí ihun tó máa ń sọ tó máa ń bí mi nínú náà nìyẹn a ní pé emir lòun a ní ilé alímì lòun jọ ṣé mò ń parọ́ ni wọ́n ti tàwàdà bọ́rọ̀ yẹn o ṣé mò ń parọ́ ni ọmọ alímì ni mí ilé alímì náà ti ń jẹ emir so that mo kàn ṣàwàdà ni mi ò oyè mọ́ọ̀mù lẹ́wà jà títí oyè mọ́ọ̀mù lẹ́wà torí ẹ̀ ìjà lẹ́wà ọwọ́ àti mọ́kànlá ṣe pa lódìdí ọdún 5 tí ò bá ṣe pọ́ lọ́hun tó wá fẹ́ lo ẹrú ẹ̀ tó ní káfá Làbíbù wá lọ síbẹ̀ yẹn ìlà kò yé bóyá máa tí mọ́kànlá ṣe pa táwọn ò ní gbọ́n kankan táà ní mọ́ nìyẹn ni tí mọ́kànlá ṣe lè máa wà ní títì pa látijọ́ ọjọ́ yìí tí mọ́kànlá ṣe lè máa wà ní títì pa tí gbogbo mùsùlùmí lòdì ọ̀dẹ̀ ní kírun nírun ìrun jọ̀mọ́ tó jẹ́ pé lọ́ráṣí ìlú tí wọ́n ò ní kírun torí pé tí àfá Làbíbù ò bá lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò lè mọ̀ pé nǹkan tó yẹn ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn ní Ìlísà àbí Ìlésà àbí kílọ́kọ̀ ìlú yẹn Ìlísà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò lè mọ̀ pé nǹkan tó yẹn ń ṣẹlẹ̀ ẹ wá wo Ọlọ́run wá lo àfá Làbíbù láàárín ọ̀sẹ̀ kan wọ́n dẹ̀ ṣì mọ́ṣáláṣí yẹn padà ẹ wá ní ká má pariwo àfá Làbíbù ẹ wá ní nígbà Làbíbù ṣe yìí eléyìí ò tó àwọn Làbíbù ẹ̀rẹ̀ ṣe yìí tọ́fọ́ lọ́hùn ṣé kò sí mùsùlùmí nínú ìlú yẹn tẹ́lẹ̀ ni ṣé kò sáwọn tó wà lórí social media nílùú yẹn tẹ́lẹ̀ ni tí gbogbo wa dákẹ́ bí omi àmù tí wọ́n dẹ̀ ti mọ́ṣáláṣí pa Ọlọ́run wá lu àfá Làbíbù wá ní ká má pariwo wọn àfá Làbíbù tẹ́ ṣe yìí ẹgbẹ̀sùn iwájú Ọlọ́run o àfá Làbíbù yìí tẹ́ ṣe yìí Ọlọ́run máa sọ yín lẹ́sùn ẹ o àfá Làbíbù yìí tẹ́ ṣe yìí ẹ ní kábàámọ̀ lórí ohun tẹ́ ṣe yìí o àfá Làbíbù yìí tẹ́ ṣe yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run á fi àlùjánnà Firdaus fún yín pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àfá Làbíbù ẹ ti break record ẹ ti shake table lọ́dún yìí lọ́dún tó parí yìí ẹ gbàgbé àfá Làbíbù ni world best lórí dáwà gbogbo ẹni tó ń ṣe dáwà lórí ìsìláàmù gbogbo ẹni tó ń ṣe dáwà lórí mídíà gbogbo àwọn àfà 2023 àfá Làbíbù ló gba world best àfá Làbíbù ni world best àwọn náà break table ẹ bá mi kọ sílẹ̀ pé àfá Làbíbù world best ẹ bá mi kọ sílẹ̀ pé Sheikh Labibu Lagbaji ó gba world best àfá Làbíbù ti gba world best lórí mídíà o gbogbo àwa tí à ń ṣe dáwà àti súfí àti sálàfí àti súnní àti sìnsín àti gbogbo ẹ̀ kò sẹ́ni tó rí Sheikh Labibu ṣe lórí mídíà lọ́dún yìí èébú làwa ń bú àwọn kan dẹ̀ ń dìfẹ́ǹdì àwọn kan ń dìfẹ́ǹdì àwọn náà gba world best ní 2020 ní 2020 èmi náà gba world best tí gbogbo Ìlọrin ní kí n wálé láti Amẹ́ríkà kí n wá gba award ní 2020 àbí 2021 kọ́ ni tí wọ́n fún àwa náà ní world best lisanu lè wọlé àmọ́ ìka fatan àmọ́ tọ́dún 2023 àfá Làbíbù ní world best Làbíbù Lagbaji yára gàmbàrí pèmí tí bá ṣe tán ọ̀rọ̀ wà pèmí mo ti gbàgbé mo ti kó ti wọlé sìn pèmí tí bá ṣe tán sìn kó pèmí tí bá ti ṣe tán àfá Làbíbù ní world best number one jihadu fi sabilillahi bí amwalihi wa anfusahum àfá Làbíbù ló gba world best Ọlọ́run ní ali adulukun ala tijaratun tunjikum min afihabul alim Ọlọ́run ní ẹ jẹ́ kí n júwe iṣẹ́ tẹ́ lè ṣe fún yín o tí ẹ fi ní pàdé ìyà Ọlọ́run lálùkìyámà Ọlọ́run ní tu'minuna billahi àkọ́kọ́ ni pé ẹ gbọ́ Ọlọ́run ọba gbọ́ gbogbo wa la gbọ́ Ọlọ́run ọba gbọ́ lóòótọ́ ìbẹ̀rẹ̀ ti dúró ẹlẹ́ẹ̀kejì ní pé watujahiduna fi sabilillahi Ọlọ́run ní pé ipò ẹlẹ́ẹ̀kejì ní pé ẹ máa wá jagun sójú ọ̀nà ẹ̀mí Ọlọ́run bí amwalikum wa anfusikum pẹ̀lú owó yín àtẹ̀mí yín àfá Làbíbù ná owó wọ́n ná ẹ̀mí ara wọn wọ́n lọ Ìnísà yẹn ní Sunday Monday Tuesday Wednesday Thursday Friday
wọ́n lọ léra àǹfùsùn àwọn kan ná owó gẹ́gẹ́ bí àwọn bàbá wa onímàálù aṣíwájú àdínní gbogbo Ọ̀yọ́ state àwọn ná owó àwọn àfáà Làbíbù ná ẹ̀mí wọ́n tún ná owó ẹ wá ní kó máa gba world best 2023 award ẹ wo bí kódà tí màá yẹ mi ò sí Nàìjíríà ni mi ìbá host award kí n fún àfáà Làbíbù ní world best 2023 àmọ́ pẹ̀lú tóun ti lẹ́yìn náà a máa design world best 2023 fún àfáà Làbíbù tá a máa gbé sórí page wa pẹ̀lú gòlọ́dọ̀ Ọlọ́run a máa design award world best 20 world best aliwulamai jihad fi sabilillah 2023 àfáà Làbíbù ló gbà wo bí kò kàn ẹ́ o pẹ̀lú bó ṣe ń ṣe kòrin kìsáìsì wọn fún ẹni world best o ríṣẹ́ ìṣe o yìí tá àfáà Làbíbù ṣì yìí tí wọ́n dẹ́ Ọlọ́run lò wọ́n sábà láti ṣí mọ́gíláṣí yẹn padà láti pé wọ́n kírun mọ́gíláṣí yẹn padà lẹ́ni on the 4th of December àfáà Làbíbù ti break record àfáà Làbíbù ti break record gbogbo wa ń gbìyànjú ní lóòótọ́ ṣùgbọ́n àfáà Làbíbù ti ṣe bẹ́bẹ́ wọ́n ti break record kọ́lọ́mọ́ṣẹ́lẹ́ gbà níṣẹ́ olóore fún àfáà Làbíbù ṣùgbọ́n gbogbo èèyàn àfáà tí ẹ jẹ́ ìmáàmù tẹ́ ń du ìmáàmù nínú ìlú yẹn ẹ̀yin nu Ọlọ́run nu mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ fún yín ṣe wá rí kábíyèsí ìlú yẹn ọ̀rọ̀ kábíyèsí yẹn ẹ jẹ́ kí n filẹ̀ torí pé ogun tó ti ṣẹ́ ni kó má padà gbérí mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọba ta ní pé ọba mùsùlùmí lọ́ba yẹn mo mọ̀ pé kò ní pẹ́ tó tó yìí ta ní pé mùsùlùmí lọ́ba yẹn kò ní pẹ́ tó tó yìí ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà wípé àsìkò tọ́lọ́run fẹ́ kí wọ́n ṣì ni wọ́n ṣì àsìkò tọ́lọ́run fẹ́ kí wọ́n ṣe kí ni wọ́n ṣì ni wọ́n ṣì tọ́lá kọ́lọ́mọ́kẹ́lá bá wa sọ àfáà Làbíbù lẹ́sàn dáadáa ẹ ṣe èyí tán fọ́lọ́run kọ́lọ́ bá wa sọ yín lẹ́sàn dáadáa gbogbo yẹn mọ̀ ìyá wa nínú ẹ̀sìn Islam ẹ̀yin alùsùnnà wà jàmáà ẹ má ẹ̀ka rí eléyìí gẹ́gẹ́ bíi pé a fẹ́ kìsísáìsì ẹ̀ o mo ní fídíò táwọn oníkùránì ṣe lánàá bó dé bí àfọ oníkùránì ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń bẹ̀ gbogbo ìkọ́lé mi fara mọ́ ìjà sálàfí àti súfí alùsùnnà wà jàmáà kò lè parí láéláé ṣùgbọ́n wọ́n manage ara wọn bọ̀ tipẹ́tipẹ́ èèyàn kan ló dé ló tó gbówá dọ̀tá ẹ má ẹ̀ka wa náà máa wá lékún nípa pé àwọn kan sálàfí 1990 kò sí wọn tó jẹ́ sálàfí 1990 sálàfí ti wà tipẹ́tipẹ́ ṣùgbọ́n ẹ ti mọ̀ pé tán ara àbí tó wá fẹ́ báyìí lórúkọ jẹ́ akọ́kọ́ lébẹ́ẹ̀lì yàn lórúkọ burúkú kan ni ẹ jọ̀wọ́ fẹ́ ní Kùránì ẹ jẹ́ ká jọ́s nípa pé àwọn kan sálàfí 1990 kò sí kan ní jẹ́ sálàfí 1990 sálàfí ni sálàfí ń jẹ́ súfí ni súfí ń jẹ́ fún alùsùnnà wà jàmáà alùsùnnà wà jàmáà ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà Ọlọ́run padà là wọn lójú ẹ̀ka dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹni tó pẹ́ kó tó gbọ́n kó dúpẹ́ ọ̀pọ̀ èèyàn ló dọ̀kú o ẹlòmíì gọ̀ wọnú sàárè ni àwọn kan wà ojú ọ̀nà àánú yẹn báyìí wọ́n bá bẹ́ẹ̀ wọnú sàárè ni nídìí eléyìí Ọlọ́run máṣáláì wà pẹ̀lú wa ẹ dákun kọ́mẹ́ntì wọn àwọn èèyàn fún lẹ́sìn bẹ́ẹ̀ ẹ̀yin àdúmí ẹ bá wa di wèrè yẹn lọ́wọ́ mú tó pèrè lẹ́ńjìníà Ọ̀túnba yẹn kí ló dé àdúmí ẹ bá wa dì lọ́wọ́ mú nídìí eléyìí kọ́lọ́ máṣáláì wà pẹ̀lú wa ìta àfáà Làbíbù ṣe yìí ọlọ́ba wa sọ wọ́n lẹ́san láyé àtàlẹ̀kíámà gbogbo àwa mùsùlùmí náà tí a lọ síbẹ̀ láti lọ kírun Ọlọ́run o máṣáláì gbà ní ìbáàdà fún wa Ọlọ́run o àwa bẹ́ẹ̀ gbogbo orú àdánwò báyìí ọlọ́mọ ẹ̀ kó ṣẹ́kù mọ́ fún àwa mùsùlùmí ogun wọn ti lé Ọlọ́run àwa ò ti lé tiwa ọlọ́mọ ẹ̀ kó ṣẹlẹ̀ sí wa mọ́ o ọlọ́mọ ẹ̀ kó ṣẹlẹ̀ sí mùsùlùmí mọ́ o kọ́lọ́ máṣáláì wà pẹ̀lú wa ṣe wá rí níparí ìwọ tí o bá rí wípé mo ṣẹ̀ ẹ́ tó bá pé mo ṣẹ̀ ẹ́ ọdún tí ń parí lọ tó bá pé mo ṣẹ̀ ẹ́ tó bá nídìí pé mo ń bọ̀ mo fẹ́ farabalẹ̀ sọ̀rọ̀ yẹn torí wọ́n lè fẹ́ kọ́ ọ̀tẹ̀ kí wọ́n dà pé ń bọ̀ o jẹ́ kí n ẹja blọọkì wèrè tó ń wúrowúro yìí àwọn admin mi ìyìn kì í ṣe ẹ̀yìn admin yẹn lé ní kí ló dé ṣó torí ìwọ tó bá rí pé mo ṣẹ̀ ẹ́ tó bá rí pé mo ṣẹ̀ ẹ́ tó bá pé nítorí ẹnìkan ló tó ń bínú sí mi tó bá pé torí ẹnìkan ló ṣe ń bínú sí mi pé mo ṣe ẹnìkan ló ṣe ń bínú sí mi ò ń ṣera ẹni ò
òun ṣe ara ẹ̀ torí pé lópin ìgbà tí mi ò bá ti wá bá ẹ ó kàn ń ṣe ara ẹ ni ṣùgbọ́n ìwọ tó bá pé ìwọ gangan fún ara ẹ ni mo ṣẹ̀ ìwọ ni mo ṣẹ̀ tó dẹ̀ pé nǹkan tí mo ṣe fún ẹ ó dùn ẹ wàláì tó bá sọ fún mi màá tọrọ àforíjì yàtọ̀ sí Saheed o mi ò ṣe Saheed mi ò ṣe Saheed o mi ò ṣe Saheed o Saheed mi ò ṣe o ìdí èlé àmọ́ ìwọ tó bá pé àkọ́ lọ́mọ ó ṣe nǹkan kan báyìí fún mi àǹfààní wà kó bá sọ fún mi ó lè tẹ́sí mi ó dẹ̀ lè sọ ọkọ lọ́mọ ṣe nǹkan báyìí fún mi wàláì kọ́dún tó parí fẹ́ ṣe bonanza ìwọ tó bá jẹ́ mo ṣẹ̀ àtọrọ àforíjì àmọ́ ìwọ tó bá jẹ́ okàn déédéé bínú láì ṣẹ̀ wà bínú kú ni o oníbìnrin yẹn ló máa kú lé lórí mi torí èyí tó kọ́ mi o ó ní mo ṣe Sunday Igboho wàláì mi ṣe Sunday Igboho wàláì tàláì mi ṣe Sunday Igboho ṣe kò jù bẹ́ẹ̀ lọ pé jẹ́ nìyẹn bọ̀ tí Sunday Igboho bá ní mo ṣe òun gẹ́gẹ́ bí ipò bọ̀dá ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi tí Sunday Igboho bá ní mo ṣe òun wàláì mo lè tọrọ àforíjì lọ́wọ́ Sunday Igboho ṣùgbọ́n Sunday Igboho bá sọ pé mo ṣe òun wàláì mo lè tọrọ àforíjì nídìí ilé ìwọ́ tó sọ ọ̀rọ̀ yẹn nìyẹn tó ṣé ká fàyè kọ́ọ̀lù lẹ̀ mi fẹ́ kí fúgàmù igun púpọ̀ jù tó ọlọ́mọṣẹ́láì wà pẹ̀lú wa ọlọ́mọṣẹ́láì dúró tì wá Islam ọlọ́run ò bó ṣe ń bọ́lọ́njẹ́ bá wa fi sùúrù tó ń yanjú lọ díẹ̀díẹ̀ yìí ọlọ́mọṣẹ́láì bá jẹ́ kó yanjú délẹ̀ ọlọ́run kó wà pẹ̀lú wa ọlọ́run kó dúró tì wá ọ̀kan lọ́mọ lẹ́ẹ̀kan sí gbogbo fídíò tẹ́ bá rí ń pa ọ̀kan lọ́mọ níta old video ni o mi ò bẹ́ anybody jà mọ́ o ìmọ̀tàfà Labibu àjà tẹ̀ntì ẹ̀wò náà èmi àtàfà Labibu àjà èmi àti àfà Buhari ọmọ Musa àjà èmi àti tatúniná Sheikh Sauban kí tẹ̀fẹ̀ mú àjà àfà mi làbá Sheikh Sauban àjà so that gbogbo àwọn èèyàn ṣá mi ò bẹ́ anybody jà ìwọ tó bá rí pọ̀kan lọ́mọ wọlé fẹ́ bọ́kan lọ́mọ jà wá sórí mídíà àmọ́ mi rí lẹ́nu wọ́n bá gbọ́dọ̀ ẹ̀rọ bọ́kan lọ́mọ jà wá sórí mídíà kó bá mi jà máa dẹ́ ẹ lóhùn ṣùgbọ́n gbogbo tó ti kọjá sẹ́yìn mi bẹ́ anybody jà mi ò dẹ̀ bẹ́ anybody mọ́ra ọ̀kan lọ́mọ ń bẹ̀bẹ̀ ní ohun ẹ̀rú mi ò bẹ́ anybody o ṣùgbọ́n nítorí kàlàáfíà lè jọba ni mo wà after nínú Islam wọ́n mi ṣe Saheed Shittu mi ò ṣe òun ló ṣe aburú tó pọ̀ sí sàkání mi tí mo dẹ̀ mọ̀ pé lágbọ́rọ̀ ọlọ́run máa ṣe ìdájọ́ fún ní kálukú láyé tó bá fi ṣe nídìí ilé ọlọ́mọdé láìsàn wálẹ̀ sọ dáadáa ọlọ́run kó wà pẹ̀lú wa ọlọ́mọdé ọ̀rọ̀ wa rú gbogbo tá a bá ń dáwọ́lé ọlọ́run jọjọ ó sì dáadáa ìsìláàmù àti wà nínú ẹ̀ báyìí ọlọ́run ò mọ̀jọ wá kó nu ìsìláàmù láéláé Rabbana la tuskulu bana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab Abdulrasheed oníbàjẹ́ fún ọmọ mi dáadáa ọmọ alálùbáríkà Rabbana najina ma'an najina wala tuhallikina ma'al alikina laysa la'a min dunillahi kashifan wa akshifna min kulli musiba wa min kulli ziri shari wa min jami'i masaibu dunya wal akhirah ya arhamur rahimin fa'fu anna waghfir lana warhamna anta maulana fanzurna على القوم الكافرين سبحان ربك ربنا رب العزة عما يصفون السلام عليكم ورحمة الله وبركاته. wòlíì ọlọ́run Sheikh Lagbaji world best mo wà lórí prógámù lọ́wọ́lọ́wọ́ báyìí live and direct. Mo dẹ̀ sọ fún gbogbo ayé pé mo máa rojọ́ yín fún ayé yìí tẹ́ ṣe fọ́lọ́hun yìí eléyìí pọ̀ o àfà Labibu yìí tẹ́ ṣe fọ́lọ́hun yìí pọ̀ o mo wá sọ lẹ́nu mi àti gbogbo àwọn olólùfẹ́ mi pé 2023 yìí gbogbo àfà tó ń ṣe dáwà ẹ̀yin lẹ gba world best ẹ̀yin lẹ gba world best bẹ́ẹ̀ mi ṣe gba world best ní 2020 èmi mo gba world best lórí mídíà ní 2020 tí gbogbo Ìlọrin rẹ̀ fún mi ní certificate yẹ
àmọ́ lọ́dún yìí 2023 ẹ̀yin lẹ gba world best pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. A máa wá design award yín fún yín tí a máa gbé sí gbogbo ayé tó máa pé ẹ̀yin lẹ gba world best. Ọba tó wá fún yín láti yọrí iṣẹ́ yìí ọlọ́mọkẹ́ yẹn lápàdà sábúrú àfa Labibu. Àmín. Ọlọ́mọkẹ́ yẹn lápàdà sábúrú. Àwọn èèyàn kan comment wọ́n ní ìtẹ̀ṣe yóò jọ àwọn lójú, wọ́n ní bọ́ ṣe ń ṣe nílé yín lánàá nìyẹn. Bẹ́ẹ̀ náà wá ṣe ń ṣe lẹ́yìn táwọn ọmọ tí yín náà Ọlọ́run jẹ́ kó jù báyìí lọ lójú ọ̀nà dáwà. Kọ́lọ́run bá wa sọ yín lẹ́san dáadáa. Ọlọ́run má dalé yín rú, Ọlọ́run má dọ̀nà yín rú, Ọlọ́run má dàgbà yín rú, Ọlọ́run má wá da àgbà yín rú bákan náà. Ọlá wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wájú Ọlọ́run. Ọlá aláhùn wàlá quwwata illa billahi al-aliyyil azim. Gbogbo àwọn olólùfẹ́ ọkàn ọlọ́mọ pátápátá gbogbo wọn ni wọ́n ń kí yín, wọ́n ti táìpù ẹ̀ pé world best Sheikh Labibu ẹ̀yin lẹ gbà o. Lójú ọ̀nà dáwà o, dáwà jihadu fi sabilillah 2023 ẹ̀yin lẹ gbà o. Kọ́lọ́n bá wa sọ yín lẹ́san dáadáa, kọ́lọ́n bá wa sọ yín lẹ́san dáadáa, kọ́lọ́n bá wa sọ yín lẹ́san dáadáa. Ọlá wàlá quwwata illa billahi al-azim. Láàrin ìṣẹ́jú kan ẹ wá bá wa kí gbogbo àwọn jọ̀mọ́ wa náà, ẹ bá wa kí wọn, ẹ bá wa ṣàdúrà fún wọn. Ẹ bá wa ṣàdúrà fún wọn. Akí gbogbo ẹ̀yin jọmọ́ jákèjádò gbogbo àgbáńlá yìí tí ẹ jẹ́ èèyàn dáadáa tẹ́ ti gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu Alhaji wa Ọ̀kanlọ́mọ Adébárí Kòwí. Ọlọ́run má yọ yín lẹ́nu. Àmín. Ọlọ́run kó má pọ̀ nínú, Ọlọ́run má jẹ́ rí yọnu. Àmín. Àti yọnu ti pamọ́ àti yọnu tó dé, Ọlọ́run ò ní ṣí fẹ́ni kọ̀ọ̀kan yín. Àmín. Ìyọnu ara ọmọ, ìyọnu ara aya, ìyọnu ẹnu iṣẹ́, ìyọnu inú ìgbésí ayé kò ní bá nìkankan yín pẹ̀lú Ọlọ́run. Àsìní di wèrè kẹ́yìn ayé wa. Ọlọ́run ti ṣe fún wa lóore, Ọlọ́run ò ní jó bàjẹ́. Ọlọ́run gbọ́ ọlá. Ìfẹ́ la fi lu ayé. Ọlọ́run mọ́sá fi gbogbo alẹ́ mi síra wa. Ọlọ́run já gbogbo ara wa káyé lè dùn. Káyé lè dùn. Àwọn bá ń kọ́ wa ní kéwú, wọ́n sọ yí pé nínú tó kọ́ wa ní kéwú. Wọ́n ní iná ṣíbúra, wọ́n ní ṣíbúrù. Ìgbẹ́pẹ̀ ṣíbúrù òun náà ni àlàfo tí ń bẹ láàrin ìka àfábẹ̀lá sí àtàǹpàkò. Tí ẹ bá ga ọ báyìí, àlàfo tó wà láàrin àtàǹpàkò sí ìka àfábẹ̀lá náà pè ní ṣíbúrù. Wọ́n ní iná ṣíbúra bó ṣe mọ bí àdìyá kìá bó ṣe fún tó yẹn. Wọ́n ní yasawu ó lè gba àbí sọ̀dí kéyìn ní mútàhá àbíbẹ́yìn ni ọ̀rẹ́ méjì tó ń fẹ́ràn ara wọn. Déédéé àlàfo tí ń bẹ láàrin ìka àfábẹ̀lá sí ìka àtàǹpàkò ó lè gbà wọ́n tí wọ́n sùn bẹ́ẹ̀ tí wọ́n jí tí wọ́n nà tán. Wọ́n ní wà iná dúnìyá bí àṣírí à bí ayé ṣe wá fẹ̀tọ̀ gbogbo àgbáńlá ayé yìí. Wọ́n ní látàsáwù kò lè gba àdúwé ní mútàbá gèdè yìí ọ̀tá méjì tí wọ́n fẹ́ràn ara wọn báyìí ṣe fẹ̀tọ̀ yìí kò lè gbà wọ́n. Àmọ́ àtàǹpàkò sí kàfábẹ̀lá déédéé àlàfo tí mi láàrin rẹ̀ ó lè gba èèyàn mẹ́wàá tó bá fẹ́ràn ara wọn. Ọlọ́run àbíọ́ ìyẹn wá ń pa kó o fìfì ara wa sí wa lẹ́mìí. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Alhaji wa Adébárí Ọ̀kanlọ́mọ Ọlọ́run máa rọ̀ dànù gbèsè ayé yín. Ọlọ́run máa rọ̀ dànù gbèsè ayé yín. Wọ́n jà á máa dá aṣọ fún yín tẹ́ wọ̀. Wọ́n jà á máa dáwọ́ fún yín tẹ́ wọ̀. Nǹkan sọ yín ló kó ogun wálé. Ọlọ́run sọ yín ló kó ogun wálé. Ọlọ́run ọlọ́run Ọlọ́run. Mọ́jọ tàwọn rẹ́rìn yín. Àtọ̀tá àtọ̀ rẹ̀ mọ́jọ ń wúrẹ́. Wala hawla wala quwwata illa billahi al-azim. Àmín. Ẹ ṣé gan. World best 2023 kò ní bàjẹ́. World best kò ní bàjẹ́. Tọ́ ohun àfáwà Sheikh Labibu Lagbaji ní àgbọ̀ yẹn. Mi ò sọ fún wọn tẹ́lẹ̀ kí n máa pè wọn. Ẹ̀mí mi kọ́ ni kí n kàn pè wọn lórí program kí ẹ̀ náà máa jẹ́ èsì ọ̀rọ̀ fún àwọn aláburú tí wọ́n ń retí pé kí àárín wa dàrú. Èmi àti àfá Labibu àárín wo lè dàrú mọ́ láéláé. Kódà mo ti fi àfá Labibu sí, mo ti pé wọn sí ipò ìkànnà àwọn àfá mi. Náà àfá mi ni wọ́n tẹ́lẹ̀ torí pé ilé kéwú tí mo ti kọ́kọ́ kéwú ibẹ̀ náà ti ṣe mọ́lúdì lánàá òun lílé ọlọ́rẹ̀. Gbogbo tó bá dẹ̀ jẹ́ ọmọ ilé ọlọ́rẹ̀
gbọ́n tó bá jẹ́ ọmọlé ọlọ́rẹ̀ á mọ̀ pé ọmọ kéwà Lagbaji ni, so that àáfàá mi náà ni Sheikh Labibu Lagbaji látànà tí tó wá fi dè ní. But pẹ̀lú àwọn nǹkan tó wá ṣe fún mi lẹ́jọ́ mẹ́ta yìí, mo padà wá tú wọn lẹ̀ pápátá pé tọ̀ mo fi ìjánu mi sí wọn lọ́wọ́. Mo dọ̀ mọ́ pé àwọn náà ní ṣì ìjánu yẹn lò. Kọ́lọ́ máṣẹ́ làbá mi sọ wọ́n lẹ́sàn dáadáa, kọ́lọ́ bá mi wà pẹ̀lú wọn. Tó dà èmi àtàfà Labibu àlàáfíà ń bẹ láàrin wa, ìfẹ́ ń bẹ láàrin wa dáadáa. Àtàfà Buhari ọmọ Musa, kọ́lọ́ máṣẹ́ láì dúró di gbogbo wa, ọlọ́mọdà ni wọn. Ẹ bá mi sọ fún Saheed náà pé gbogbo àwọn tó bú lánàá ẹni kó pọ̀ wọn sórí prógráàmù ẹ̀. Ẹni kó pọ̀ wọn sórí prógráàmù ẹ̀. Gbogbo àwọn tó bú lánàá, gbogbo àwọn tó bú, kó pé wọn, kó pe Mufuti, kó pe Mudiru, kó pe bàbá alágbára omi, kó pe mọ́mú ọ̀fà, kó pe Sheikh Muhyiddin Ajani Bello, kó pe gbogbo wọn sórí prógráàmù. Kó bá pe gbogbo wọn tán, kó tó wá pe Sheikh Adamu náà, kó pe wọn sórí prógráàmù ẹ̀. Gbogbo wọn kó pe sórí prógráàmù ẹ̀. Kódà ó yẹ kí n pe Buhari ọmọ Musa orí fóònù eléyìí tí mo ẹjọ́ bá ní nọ́mbà Sheikh Buhari ọmọ Musa bá mi sẹ́yìn sórí WhatsApp mi, orí fóònù tí mo ń lò yìí ló wà. Bá pe Sheikh Buhari ọmọ Musa náà sí. Ẹjọ́ bá mi sẹ́yìn nọ́mbà Sheikh Buhari ọmọ Musa, ẹjọ́ tẹ́lẹ̀ mọ̀ pé àwa ọ̀bẹ nìkan jà. Ẹjọ́ bá ní nọ́mbà àkọ́dá bá mi sẹ́yìn sórí WhatsApp mi sínsìn, ẹjọ́ orí nọ́mbà eléyìí ló wà. Oh my God. Ẹni bá ní nọ́mbà Sheikh Buhari ọmọ Musa kó bá mi sẹ́yìn dẹ̀ sínsìn. Ìlànà bá mi sẹ́yìn dẹ̀. Abe D-Don tí wà lókè ilé ìṣá, D-Don ò sí níbà iná orí yẹn ló wà o. Fóònù tí wọ́n ń lò yìí. D-Don. Ẹ bá mi sẹ́yìn dẹ̀. Kíá. Ẹ bá mi sẹ́yìn dẹ̀. Ṣé bá dẹ̀ wá rí tọ̀ kádàrá ti gbẹ nìyẹn. Ẹ bá mi sẹ́yìn dẹ̀ kí n pe Sheikh Buhari ọmọ Musa. Kò sí lórí fóònù eléyìí. Bóyá mo lè lórí fóònù eléyìí ni, kò sí lórí fóònù eléyìí. Ó dà kádàrá ti gbẹ nìyẹn. Tọ́ ọlọ́mọ fi lè ṣàṣemọ fún wa, ọlọ́run jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀. Ẹ má bínú, wọ́n tó ń pè mí ẹ̀fẹ̀ gbé kọ́ọ̀lù ni o. Ìfẹ́ kí prógámù ìju táìmù yẹn ó ti tó bẹ́ẹ̀ yẹn. Ó ti tó bẹ́ẹ̀ tọ́. Mi rẹ̀ ní sẹ́yìn nọ́mbà yẹn orí fóònù eléyìí ni nọ́mbà Sheikh Buhari ọmọ Musa wà. Tọ́ ọlọ́run kó wà pẹ̀lú wa. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu alal mursalina walhamdulillahi rabbil alamin. Ma'assalam wa ila liqa.